Darosha, Adura, and everyone that was around Mohbad before his 24 hours before his demise. I said they should lend me their ears. Yeah? So that is my title. Yeah? Thank you so very much. God bless you. God bless you all as you join in. So for people that are watching me on Instagram, the title of my chat is Wumi, Darosha, Mohbad, Adura, and everyone that was with Mohbad 24 hours before his demise. I'm asking them to lend me their ears, please, if they can. Yeah? Thank you so very much to everyone that is always joining my chat, irrespective of me not telling you when I'm coming out. I appreciate you all so very much. God bless you all. Yeah? I think I'm okay with the charging now. I want to sit down. I want to be relaxed. 1 second, Instagram. Instagram, 1 second. Though. Yeah. You know you're calling, but I manage it. IG, yeah, let's go there. Thank you so much. God bless you all. Thank you. I hope I'm visible. I'm audible and visible. Bishani, kolon shanu. Oloyinbo sonu. Yeah, this is perfecto. Yeah. To everyone watching, I appreciate you all so very much. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di lórúkọ Jésù. For the 10th time, the title of my chat this evening is Wumi, Darosha. I'm going to block you, Ojolakwa Adeleke. I'm going to block you now. I don't want this nonsense on my chat. I've blocked you. Àwọn olórí burúkú, àwọn babaláwo, àwọn olófò, àwọn àfáà wèrè, àwọn àfáà àná, àwọn wòlíì èké. Why are you putting that nonsense number on my chat? I've blocked the bastard. Pablo Elpa, olórí burúkú. Ó ti rí mága tó tún fẹ́ gbá. Àwọn olè. Mi mà wọ́n tó ti ẹ̀yin, mi mà wọ́n tó ń bá yín chat gan. I don't know, mi mọ̀ báwọn èèyàn ṣe kọ. Bone of contention. You heard the bone of contention. The bone of contention is the bone of contention. Oloyinbo sonu. Yeah, welcome you all. Thank you so much. Somebody said I should speak English. Unfortunately, I will speak English, but many things will be left not said without English. So let me speak Yoruba. You press your translator. Press your translator. Okay, darling. I'm sorry. I appreciate my English speaking people, but unfortunately, there are some words that are good with Yoruba. So my binujo, what only can say English here. I will be speaking English like when I want to give you best of identical conjugate to the nearest proximity. I'll be speaking English. Okay? Yeah. Thank you so much. Welcome on board, you all. As you all can see, unfortunately, I'm on Instagram. My title this evening is about Darosha, Wumi. Okay, I'm gonna thank you. Emma, Bami, feel like dead. Multi-block here. Thank you for putting a multi-block here. Eshe. Animal like I want to wo me say. Very audible. Okay, thank you. Welcome on board, sis. Yeah. Now. Yeah. Thank you so much. Welcome on board. As you all can see, Facebook people, you've seen my title. If you can see my title, just say, we've seen your title. To people on Instagram, my title is about Wumi. 1 minute. I have a zero tolerance to bullshit. If you want to say any derogatory comments, if you want to leave any derogatory comments on my chat, be bold enough to put, you know, I shall not see camera catch a live video now. Why are you coming with fake profile to put rubbish there? Hey, thank you, Sister Yebanji Ashake. Thank you, sis. Hey, no fake profile. Come with your full chest. If you know you are not a coward. Jati. Yeah, you've seen my title. God bless you all. I love you. I don't know. And you have Facebook. I can't love you less. Check out on social media. Anyway,
I appreciate you all for tuning in. For people that joining me on Instagram, let me tell you my title. My title is about Wumi. Wumi. My title is about Wumi, Adura, and Wumi, Adura, Darosha, and everyone that was with Mohbad 24 hours before Mohbad died. Am I communicating? Now, I welcome you all. Thank you for tuning in. God bless you all. From the depths of my heart, I appreciate you all for joining. Yeah? Now, Darosha put up an update this afternoon. I am going to be reading that update for you for the benefit of the people that were unable to see the updates. Yeah? Now, I'm going to read the update, then we take it up from there. I came out this afternoon, but I didn't really talk about this. Someone gave me a wrong information, but I retracted it, and I said I went to read it, and I decided to come back out here. Momaka, in Koto update here for you, then we now talk about it. Then I want to talk about Wumi saying she wants to have a DNA done in America. I'm going to talk about that one too. I'm going to touch a few places this afternoon. Please kindly bear with me. Yeah. Yeah. I'm going to put it out now. Then I will read it for you. I'm not going to interrupt so that you all can hear it properly. This is the guy, Darosha. Darosha ni ewo bi gbogbo kilo de àwọn tó surround Mohbad gan. Ejo she tout ni gbogbo àwọn tó surround Mohbad ni. This is Mohbad that is coming from a Christian home. Rí bójú gbogbo ṣe rí gan ni. Wọ́n dàbí olè, gbogbo wọ́n dàbí olè. Wọ́n dàbí àwọn tout. Rí gbogbo àwọn tó surround Mohbad ni. Mi lè mójú kan síta ńbẹ̀ kí sọ pé, mi lè mójú kan síta náà àwọn tó surround Mohbad kí sọ pé on look calm. On look bí èèyàn gidi, bí àwọn ọmọ tout, bí àwọn tó máa ń jáwó gbà, bí àwọn tó máa àwọn alọ kó lóhun kígbe. Ẹ wo Darosha ibo ṣe rí. Ṣé bó sọ pé àbúrò ìyá Mohbad ni. Báwo ni Darosha ṣe wá rí báyìí? Ẹ wo bó ṣe rí. Ó dàbí àwọn ọmọ ẹlẹ́ran. Kí ló dé náà? Mohbad gan ló fa wàhálà fúnra ẹ̀. Honestly, he was not conscious about people that surrounded him. Ẹ wo bí Darosha ṣe rí. Ó dàbí àwọn tó ń jáwó gbà ní Kòròdú. I'm sorry, I will say it as it is. Emi ò rán yín, because honestly, Mohbad was not conscious of everybody that was around him. Eba mi wá video bí tó tin sunkún pé Mohbad ti kú o, ton ke yẹn. Ẹ wo àwọn tó wà nínú mọ́tò yẹn náà. Wọ́n dàbí olè, wọ́n dàbí apàyàn, wọ́n dàbí àwọn tó lọ ń gbébọn sí etí àwọn èèyàn. Look at them. Look, hungry looking people. Ibo ni Mohbad ti rí gbogbo ó ní fi ọ̀rẹ́ ẹ̀ wọ̀n mi kí n sọ èèyàn tó jẹ́. Mohbad was not cautious of people around him. They look so hungry. They look so unkempt. They look so criminally looking. I'm sorry. I'm disappointed. You can have friends, but ṣó ti gbàgbé pé celebrity lòun ni. Ṣó ti gbàgbé ni. Ẹ wo Darosha ibo ṣe rí. Ṣé gbogbo yín rántí àwọn ọmọ tó wà nínú mọ́tò gbà tó sọ pé Mohbad kú? Ẹ bá mi sọ pé ẹ rántí, tẹ́ bá rántí. Ẹ bá mi sọ pé ẹ rántí. Ṣé gbogbo yín rántí? Ẹ wo bọ̀bọ̀ tó ṣe dáadáa yẹn náà. Ẹnu yẹn ti gbẹ, ó dàbí ẹni tí ó wẹ̀ tó rùn. Gbogbo wọn dàbí àwọn ọmọ tí Pastor Tony Rapu máa ń kó ní títì tó máa lọ ṣàánú fún. Ẹ rí bí bọ̀bọ̀ yẹn ṣe rí tó lo dáadáa yẹn. He looks so wicked. He looks so mean. Ó dàbí ẹni tó ṣẹ̀ṣẹ̀ lọ pààyàn tán. Ẹ wo kejì yẹn náà tó ń sunkún tó sọ pé Mohbad ti kú o. Look at all of them. They look so, honestly. Irú àwọn wèrè wo ni Mohbad bá ṣọ̀rẹ́ nígbà tó wà láyé náà? Irú àwọn wèrè wo leléyìí náà? O de dúró sá ikú ń bọ̀ mọ́rin ikú òfura. Àwọn ilé gbàbọ̀dé fún Mohbad gan. All these people can only gbàbọ̀dé fún Mohbad. Ẹ wo bó ṣe rí. Àwọn ilé bí àwọn tó lè fowó rà kan fògùn sóúnjẹ ṣe bóun náà ló ṣẹlẹ̀ yẹn. But that is not the bone of contention. Excuse me. Ẹ jẹ́ kí n pa ìtà yẹn. Àwọn máa ń tọ́ ìtà true àtúnbí ni because marble àti floorboard ni ilẹ̀lẹ̀ ilé mi. So 24/7 la máa ń tọ́ ìtà. I don't mind the bill. It's okay. Mo lè wá fò tuntun para mi. Ẹ jẹ́ n pa ó ti gbóná jù.
Mumbo. Okay, àwọn èèyàn sọ pé gbó ló fà á. Ah, ó ga o. Ṣé àwọn tó bá dẹ̀ mú gbó àwọn èèyàn tó mú gbó ń jẹun náà. Ẹ wo bó ṣe rí. Ẹ wo bí gbogbo wọn ṣe rí pé on lè súnmọ́ mi. Ẹ wo bí gbogbo wọn ṣe rí, wọ́n dàbí olè. Wọ́n dàbí alọ́kóhun kígbe. Àwọn ilé ìgàn mi tó bá lọ pààyàn mi lè dá ọ̀tẹ̀. Nítorí ẹ̀ mo ṣe sọ pé gbogbo wọn mọ̀ ń pa ẹ̀. That one is not Wumi yẹn ò bá wà educated. Wumi's voice sounds like uneducated. Ṣé yẹ educated wà educated ni? Ẹ jẹ́ tó bá tẹ̀ sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ living things. Ẹ má sọ̀rọ̀ non living things ní bíbá ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ. Ẹ wo body expression wọn. Look at ẹ wo gbà tó sọ pé Mohbad ti kú o, Mohbad ti kú o. Mo wo gbogbo àwọn tó wà ńbẹ̀ yẹn. Wọ́n dàbí olè, wọ́n dàbí apààyàn. Wọ́n dàbí ayakila. Wọ́n dàbí àwọn tó ń já fóònù gbà lábẹ́ bridge Oṣòdì. Ah, Ọlọ́run ṣàánú wa o, Ọlọ́run ṣàánú wa o. Ah, ní tẹ́nítì ká o. Ẹ jẹ́ kí máa kà lọ. Inú ti bí mi bí ṣe rí Darosha yẹn. Ẹ wo bó ṣe rí. Ẹ wo bó ṣe rí. Báwo lè ṣe máa jẹ́ PA Mohbad? Ẹ lè rí dáadáa. Ah, mi dẹ̀ lè expand ẹ̀. Ẹ wo bó ṣe rí. Àmọ́ pé bí tí we all knew Mohbad came from the trenches. But having said that, ó ní láti tú ṣàrẹ̀ now. Ó ń gbé Lẹ́kí. Ó ló ń gbé Lẹ́kí. Ìwà àti ìrísí ẹ̀ kò jà wọ́n tó ń gbé Lẹ́kí. Ah. God. No, honestly, part of this problem was caused by Mohbad. He was not conscious of people around him. It's not appealing at all. Their appearance. Ah. Ẹ jẹ́ kí n kà fún yín. Now, this is from Darosha. Yeah, Darosha is Mohbad's mom's sister. Darosha ni Mohbad's mom's sister. Ṣé ń gbọ́ mi? Yeah, Darosha is Mohbad's mom's sister. As a matter of fact, kò ń ṣe pé Mohbad ìgbà tí Darosha tí ò níṣẹ́ tó kàn rìn kiri tó fẹsẹ̀ gbá Ìkòròdú kiri ni daddy Mohbad wá wò pé since they are whole family ipe kí Darosha kó máa ṣe PA Mohbad kó má kówó lé lọ síta ṣó ti yé yín. So that was how Darosha became Mohbad's PA. Ṣé ń gbọ́ mi? Yeah, Darosha is Mohbad's in-law, as in Darosha. Sorry, Darosha is Mohbad's their cousins. Yeah, she cousin la ma pe brother. Sorry, brother. So mommy Mohbad, àbúrò mommy Mohbad ni Darosha. Now let me read what he said to you. Then we start from there. This was what Darosha put up on his page this morning. I am so down. This is from Darosha. Mama Kafun Ilomo. Stop. Then we talk about it. I am so down to the extent that I had to write this up to clear this whole damn story about me going online that I bent my love's neck. This is the cruelest and saddest thing that ever happened to me in my whole life. That I broke my brother's neck. Seriously, this hurt me so much. What happened about the neck was that, Emagbo, when we got to Ikorodu, we were told there is no space to keep his body at the mortuary. Yeah? To keep his body at the mortuary. Emma Bino. We were told there is no space to keep his body at the mortuary. And we don't want him buried that night. So a worker at the mortuary advised the family to pay for an ambulance and a coffin. Ìwọ tó sọ pé kon sanwó ambulance àti coffin yẹn. Ìwọ worker yẹn. Bó ṣe máa sin gbogbo ẹbí ẹ ló ṣe ti no ṣe ti Mohbad yẹn. Olórí burúkú. Ó wá mú coffin. Ẹ lọ máa show òkú yín mortuary o. Mo sure pé òkú èèyàn kan ni worker in the mortuary yẹn yọ tó tapo sí yẹn fún wọn. Ẹ jẹ́ ká máa kà lọ. The family to that night, so a worker there advised the family to pay for an ambulance and a coffee where we can keep him till morning. And the same ambulance will drive down to this place of burial. Emagbelo. The whole family agreed to the idea because the ambulance that took us to Ikorodu is complaining that they have to leave the same night back to the island. It was only his mom that was not present there that night. The only issue that brought me into this was that I paid for arrangements for coffin and ambulance, which I don't even know it was small coffin because it was late. I just paid and we all left to come back
the next morning, but we hang around because it is not safe leaving only him there. The whole family saw his body in the ambulance before leaving to the burial ground in the morning, and no one complains about his head or nothing. I didn't go close to the ambulance because I'm in shock, so I don't know of his neck, not until I saw it online, and that saddened me. The 1 million I sent to his dad is not for him to spend because it was instructed that we should use the money in doing the burial arrangement, not for him to keep off spend, but unfortunately the place we buried him is not nice. It's not nice to me and not secured. So I told his father to use the money in doing the fence for his safety. The whole team and family can testify to this because I have every proof. And I sent his brother the rest of the money when we arrive. In Adura, lo send in balance. I was the first person that went to Panti to write statements and for questioning. You can go to Panti station to ask more about me, not coming online to say what you don't know. Ori eburu, Darosha, ori eburu, oloshi elenu mumu. Well, I know it's all for content. Oh, ni shiorire. Darosha, oh, ni shiorire. But she's a power blogger. We are coming out for content here. Oh, then ni shiorire. Do I look like somebody that come to use mobile to cruise? And you lori buruku jati. Alaye baji, I want to your family. But God in heaven will judge me. Oh, they might judge you, but she saw you. You will tarnishing my image, even with all that I'm going through. Oh, then ni kure. On go through nkokon. And you nation, ika family. About the salt. When my father died, a salt was placed on his chest. Oh, that's only shorire. Darosha. O sọ pé bàbí tí bàbá ẹ kú wọ́n buyọ̀ sí láyà. Ṣé bàbá ẹ ni Mohbad? Ṣé pé bàbá Mohbad kẹ́ tó buyọ̀ sí láyà? Mo yìí ń bọ̀ wá bẹ́ẹ̀. Till we arrived and was told it's local embalming to keep him fresh till the whole family arrives. And I did the same thing because of a lot of people are still coming to see him before leaving for Ikorodu. Sheba Midimu, a lot of people are coming to see him before leaving for Ikorodu. Why are people coming to see him? But you never called his father to come and see him. His father was the last person you called. And even when you called the father, you told the father to go back home. Am I communicating? It was Darosha. What is the reason to fear I'm coming? Lastly, about his properties and music catalog. Mohbad has a lawyer that controls all of his things. And he has a contract with 1 RPM. So all of ever me 1 RPM, yeah. This is okay, ma carton 1 RPM. So all of these things are in control by them, and his car is parked in front of his house at Orchard. I can't drive his car because I have mine. If we really want justice, let the government work and let's wait for autopsy. Stop bashing his loved ones. Oh, ni shiorire. Darosha, ikulo makpae. Stop bashing his loved ones. I will come back to you. Abi una want us to go depressed. Eyin te shima depressed te ma pokonso. Eyin te ma depressed te ma pokonso. Shegba nkan to so. Now, this is what I'm starting with. That is Darosha that puts up this. Darosha, gbogbo yin te wà pẹ̀lú Mohbad 24 hours kotoku. Depression lo ma pa yin. Eyin olórí burúkú. Did you all notice something? Did you notice in all his explanation, he did not even say what happened to Mohbad? Shall we these people, they have a lot they're hiding. This is my problem with them. When I read his statement this evening, I was devastated. I thought he put a statement up there to tell us, to give us a clue about what killed Mohbad. Shall we know some kotopa Mohbad? And these are the people that were with Mohbad 24 hours before Mohbad's demise, before Mohbad toku. Ṣé gbogbo yín rí àwọn people yìí? Ṣé gbogbo yín rí àwọn people yìí? Ṣé gbogbo yín rí nǹkan tí àwọn people yìí ń ṣe? Àbẹ́ ẹ̀gbọ́n nǹkan tó sọ ni. Ó ṣàlàyé gbogbo nǹkan yìí, kò sọ nǹkan tó pa Mohbad. Why are people like this? Kí ni Mohbad ṣe fáwọn people yìí? Ṣé crime ni tí Mohbad fa ẹbí mọ́ra? Ṣé crime ni tí Mohbad mú ọ̀rẹ́ kó wá jẹun? Ṣé crime ni tí Mohbad fẹ́ ìyàwó at the age of 26 years old? Ṣé crime ni? Ṣé crime ni?
Mo fẹ́ block ẹnìkan do. Mo I want to block somebody 1 minute. 1 minute. Mo fẹ́ block ẹnìkan. Block. Mo ti block ẹni tí mo fẹ́ block. Ṣé ń gbọ́ mi? Ẹ jọ̀ọ́ gbogbo yín ẹ bá mi sọ. Ṣé crime ni, ṣé ẹ̀ṣẹ̀ ni Mohbad ṣẹ̀ tó fi kó ẹbí mọ́ra, tó fi kó ọ̀rẹ́ mọ́ra, tó wá jẹ́ pé ikú lẹ wá fi san fún? Is it a crime? Look at what is coming from this stinking mouth of Darosha. Ẹgbọ́n nǹkan tí Darosha sọ. Ó sọ pé ẹ sanwó fún mug worker. Ẹni kó òun ló ta pósí fún yín. Ẹni tó ń ṣiṣẹ́ ní ìsà òkú, ṣó ń ta pósí ní ìsà òkú ni. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ gbé Naija. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi torí ìlú yìí ni mò ń gbé. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n ta pósí ní ìsà òkú ni. Tí Darosha feel pé pósí ìsà òkú yẹn ló wà okay fún Mohbad láti sùn sí. Ṣèbó níbi tẹ́ gbé sí for the whole day. For the whole day kẹ́tọ́ announce pé Mohbad kú. Why tí Darosha tó ń rush láti ra pósí, ẹ wá fẹ́ ra pósí. Ẹ jọ̀ọ́ mortuary tó gbé Mohbad lọ yẹn, ẹni kọ́ lọ bá wa investigate ẹni tó ta pósí yẹn. Definitely èèyàn kan ló yọ kúrò nínú pósí yẹn tó dẹ̀ gbé Mohbad sí. Mo dẹ̀ sure pé wọ́n máa sọ fún Darosha. Ẹni yẹn máa sọ fún ẹ pé àwọn ò ní pósí, ṣùgbọ́n pósí tó wà àwọn máa yọ fún yàn ni. He lied about that casket. Exactly. Darosha, I'm putting it to you that you lied about that casket because wọn kì í ta pósí ní mortuary. Mi rí mortuary tó máa ti sọ pé àwọn lè ta pósí fún yín because wọn kì í ta pósí ní mortuary. Darosha, you lied. Now, ẹ jẹ́ ká máa sọ lọ. Ṣé gbogbo yín rántí pé ìgbà tí Mohbad kú, wọ́n sọ pé bàbá Mohbad sọ pé àwọn bá lọ́yà ń bẹ̀, àwọn bá àfáà ń bẹ̀. Ẹ jọ̀ọ́ kí ni lọ́yà ń ṣe ń bẹ̀? Ta ló pe lọ́yà? Ṣé Wumi ló pe lọ́yà ni? Kí ló dé tó pe lọ́yà? Kó tó pe bàbá Mohbad, kó tó pe àwọn parents Mohbad kan wá witness nǹkan tó fẹ́ ṣe. This same lawyer ni Darosha sọ fún wa sí pé lọ́yà àti 1PRM àwọn ló take over gbogbo music kíní Mohbad. Ṣé rí pé lọ́yà yẹn náà ejò ti lọ́wọ́ nínú? Ṣé rí pé àárín ọ̀tá ni Mohbad wà? Ta ló pe lọ́yà ìgbà tí Mohbad kú? Wumi, o ti long grant interview lọ́dọ̀ àwọn bloggers. Can you please come out and tell us this? If you are hiding what killed your husband, can you tell us, please? Wumi, can you tell us who called the solicitor? Wumi, ṣé wọ́n ló pe lọ́yà? Wumi, ṣé wọ́n ló pe lọ́yà? Because bàbá Mohbad sọ pé àwọn ti bá lọ́yà àtàfà ń bẹ̀. Nígbà táwọn dé ilé Mohbad, kí lẹ pe lọ́yà fún? Kó ló jẹ́ tó jẹ́ pé lọ́yà ni. Ṣé nǹkan tí mo sọ? Kí ló dé tó jẹ́ pé lọ́yà ni next person tẹ́ pé? Olólùfẹ́ yín kú, ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí kú, ẹni tó love yín kú. Lọ́yà ni next person tẹ́ pé. Tí ò bá ṣe pé ẹ ti ní planned arrangement, tí ò bá ṣe pé ẹ ti orchestrate ikú bọ̀bọ̀. Darosha wá sọ pé ṣafẹ́ depress àwọn ni. Darosha depression ló máa pa gbogbo yín. Àdàbí tẹ́ bá mọ̀ nǹkan tó pa Mohbad. Àdàbí tẹ́ bá náwó nù kú Mohbad. Now, ẹ bá wa pé lọ́yà yìí. Sherry, a lot of things are left without talking about. Wọ́n sọ pé ìyá Wumi ọlọ́pàá ni. Ṣó ti lo influence ẹ̀ tó ti fi bá àwọn ọlọ́pàá yẹn sọ̀rọ̀ ni. Because a lot of things are left untouched. Kí ni lọ́yà ń ṣe ń bẹ̀ ìgbà tí Mohbad kú? I thought his father was the first person tó jẹ́ kó débẹ̀ yẹn ìgbà tí Mohbad kú, but reverse was the case. Èèyàn 100 ti wà nulẹ̀ yẹn. Ó wá ṣe Mohbad bẹ́ẹ̀ tí ò léèyàn ó gbé sábẹ́ staircase. Darosha sọ pé òun ti ẹ̀ ń bá ọmọ ẹ̀, wípé bóun ṣe ẹ̀ ń bá mu bàbá òun nìyẹn ìgbà tí bàbá òun kú. Darosha ṣó ti ń pààyàn tó ti ẹ̀ ń bá mu wọn ni. Darosha ṣó ti ń pààyàn fáwọn kan ni. Ṣó ti ń bá àwọn èèyàn kan pààyàn kan ni bó ṣe pa Mohbad because ó sọ pé bàbá ẹ̀ kú. Now that is not the bone of contention. Ẹ wo bó ṣe ń backlash bàbá Mohbad ìgbà tí a rí òkú yẹn. Ẹ bá wa pé lọ́yà kẹ́ bá wa bí pé ta ni next of kin Mohbad. We need to know his next of kin. Ṣé gbogbo yín rántí ìgbà tó sin bàbá, ìgbà tó sin Mohbad tí gbogbo wa rí ọrùn Mohbad kó ti ṣẹ́nu kó sí.
ṣé gbogbo yín rántí bí gbogbo wa ṣe pariwo pé ta ló ṣí ọrùn ẹjọ́ ṣé Darosha ti kú ngbà yẹn ni? Why didn't Darosha come out to exonerate himself? Just because some stupid, wicked, evil people, they are now supporting you, they are telling you people they will be there for you, they are going to fight you to win this case. Let me tell you, tí ọba yín bá jẹ́ kẹ́ win ẹ̀, ọba ọ̀run ò ní jẹ́ kẹ́ win ẹ̀. Gbogbo yín lẹ máa lọ pàdé Mohbad níbi tó lọ. I don't know Mohbad, and I have nothing to gain in all these fights I'm fighting for Mohbad. But ọmọ lọ́mọ ni, ọmọ tó ní ògo ni, ọmọ tó ní nǹkan tó wá ṣe láyé ni. Bóyá nínú orin ẹ̀gan, a máa rí àwọn tó máa yọkàn padà, a máa rí àwọn tó máa sọ nǹkan burúkú náà ayé wọn di oríire. Ìgbà tó ń attack bàbá Mohbad, tó ń bú bàbá yẹn, ẹjọ́ ṣé Darosha ti kú ni? Tí ò bọ́ta wá sọ̀rọ̀, wọ́n ti plan ẹ̀, wọ́n ti sọ bó ṣe máa sọ, ó wá bọ́ta, ìwọ sọ pé ó wá ṣẹ̀ṣẹ̀ ń ṣàlàyé, why tó ṣe ṣàlàyé ní first day 13 attack bàbá yẹn, ó máa ṣàlàyé. Darosha ó máa bọ́ta until gbà tó sọ pé ó ti change email address, Spotify Mohbad, ipò dẹ̀ ń gbé mọ́tò Mohbad kiri, ó wá lọ plan pẹ̀lú àwọn tẹ́jọ́ ń sọ̀rọ̀, gbogbo nǹkan tó sọ síbí báyìí. Ó ever sọ the last time torí Mohbad, ó sọ kú tó pa Mohbad, Ọlọ́run á fìyà jẹ gbogbo yín. Ọlọ́run á fìyà jẹ gbogbo yín. Àyàfi tó bá jẹ́ pé ìgbà tí Mohbad wà láyé kò dá sí yín, tí ò bá tiẹ̀ wá dá sí yín gan, ṣé kú wá ní èrè ẹ̀ṣẹ̀ ni? Tó bá yẹ pé ó ń kóbìnrin bí Wumi ṣe sọ pé ó ń kóbìnrin, ṣé ikú lè rí ẹ̀ṣẹ̀ Mohbad ni? Tí Wumi tún dákẹ́ tí ò bá wá tàn mọ́lẹ̀ sí ikú tó pa ọkọ ẹ̀, Wumi, Ọlọ́run á fìyà jẹ. Àdàbí tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ni Mohbad ṣẹ̀ ìgbà tó lóyún tó gbà lọ́wọ́ ẹ̀. Àìmọye olórin tó jẹ́ pé ó máa fún obìnrin lóyún, tó bá sọ pé àwọn lóyún, máa sọ pé àwọn kọ́ lọ àwọn ní kó lọ wá bí kó ṣe máa ṣe. But ẹ force bọ̀bọ̀ yìí, ẹ ti sínú wedding àpàpàǹdodo, ẹ ti sínú introduction àpàpàǹdodo, just because ẹ ti plan gbogbo bẹ ṣe máa pa, bẹ ṣe máa gbogbo ẹ, bẹ ṣe máa ṣe, ẹ dẹ̀ plan ẹ dẹ̀ succeed. Bọ́ ẹ jẹ́ kí n sọ fún yín, ẹ succeed. Ọ̀run á jẹ yín níyà, ọ̀run á mú yín lọ, kò sí bẹ ṣe lè gba gbogbo ogun Mohbad, gbogbo ẹ̀yin tẹ́ bá lọ́wọ́ nú kú ẹ̀, kò sí bẹ ṣe lè pín nǹkan ẹ̀, ọ̀run lẹ ti máa lọ jẹ. Ìgbà tí lawyer dé inú ilé Mohbad, a good lawyer, tó dẹ̀ rí pé Mohbad ti kú, why tó ṣe advice wọn? I'm gonna block you. Ẹ̀yin olórí burúkú apọkọjáyé. Ẹni tó bá ti comment tó sọ nǹkan kan báyìí, máa block yín ni. Ìgbà tí lawyer ṣe bí professional ni lawyer, ìgbà tó débẹ̀ yẹn, ìgbà tí lawyer débẹ̀ yẹn, tó rí pé Mohbad kú, ẹjọ́ ẹ̀yin ẹ bá mi máa love and like, ẹ máa comment, ẹjọ́ kí lè tọ́ lawyer tó jẹ́ kó ṣe, kí ló jẹ́ kí lawyer ṣe? Ó jẹ́ kí lawyer pe ọlọ́pàá, àbí kó sọ pé no, ojú òun nìkan kọ́ ló máa rí eléyìí, àbí kó tí mo sọ yé yín, but kí ni lawyer ṣe? Lawyer náà dákẹ́ síbẹ̀. Wọ́n sáré ń change gbogbo nǹkan tó jẹ́ kán change, àmọ́ bó ṣe ń lọ. Ó ṣẹlẹ̀ sí bàbá olówó kan tí mo mọ̀ ńgbà kan. Bó ṣe kú báyìí, lawyer níyàwó ẹ̀ kọ́kọ́ pé wọ́n change everything, gbogbo wí bàbá yẹn lọ turn around. Kí ló jẹ́ pé Mohbad kú lawyer lọ pé? Ẹ bá wa gbàgede ọ̀rọ̀ la wà yìí, ẹ bá mi tàn mọ́lẹ̀ sí. Lawyer Mohbad kú lawyer lẹ pé, tí ó ń ṣe ọkùnrin tó yẹ pé níyàwó púpọ̀, tí lawyer should be, that is Mohbad's lawyer. No, it is not the same lawyer, different lawyer ló ṣiṣẹ́ pẹ̀lú bàbá Mohbad. Mohbad ní personal lawyer tiẹ̀. Why tó jẹ́ pé ìgbà tí Mohbad kú lawyer lọ pé, ṣé Wumi pé láti wá yí gbogbo nǹkan padà ni? Ha, conspiracy wọ lọ́hùn. Lawyer yẹn dẹ̀ débẹ̀, ó rí pé wọn ò tí ì pọlọ́pàá, ó rí pé wọn ò tí ì pé anybody, wọn ò tí ì pa àwọn òbí Mohbad. Lawyer náà dákẹ́ síbẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lénìí, iná ọmọ ò ní jó yín. Ẹ ní tẹ́nítìkà, ìkà ò ní tẹ́nítì yín. They are really covering a lot. Lawyer ti change everything in that document. Mo lè fún gbogbo ayé mi bet. Nǹkan tí lawyer yẹn wá ṣe nìyẹn. Ó ṣẹlẹ̀ sí family kan tó súnmọ́ mi ní tí mo mọ̀. Nǹkan tí lawyer yẹn wá ṣe nìyẹn. Ó wá change everything. Wumi bọ̀jẹ́ sọ kíní kan fún ẹ. Tí wọ́n bá lọ lógún ọdún, òótọ́ máa fara wọn Wumi.
kò sí gbogbo bí tó lè sádé, kò sí gbogbo owó tó lè ná, ó mà lè bribe Ọlọ́run. Ọlọ́run ló bá dákẹ́ dájọ́. Kí ni mo sọ? Ọlọ́run ni ó bá dákẹ́ dájọ́. Bíbélì mi jẹ́ kó yé mi pé èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀, tó bá jẹ́ rere ni, tó bá jẹ́ bí ni, wà jẹ́. Ilé ayé láti máa jẹ̀yà iṣẹ́ wa. Ayé àtijọ́, ṣé ń gbọ́ mi? Ló máa sọ pé wọ́n ti gbàdúrà, wọ́n ti tọrọ àforíjì, wọ́n ti fi wọ́n sílẹ̀. Ọlọ́run ìsìn, Ọlọ́run pay as you go ni. Wumi, for you keeping mute lásán, ipe o bá wa tàn mọ́lẹ̀ síkú tó pa ọkọ ẹ, ìyà ni fún ẹ, ẹjọ́ ń bẹ lọ́run fún ẹ. Tó tún wá túmọ̀ sí pé o tún wá mọ ikú tó pa bọ̀bọ́ yẹn, o tún wá keep mute, ẹjọ́ ń bẹ lọ́run fún ẹ. Lọ́yà tó débi tí Mohbad kú sí, tó rí pé ẹ pé ọlọ́pàá ní police report, tó dẹ̀ jẹ́ kí bàbá Mohbad gbé òkú ọmọ yẹn kó má gbé dùgbàdùgbà tí ò sọ nǹkankan. Ìwọ lọ́yà yẹn ó ti ń ṣe ẹjọ́ tipẹ́, ṣùgbọ́n gbogbo ẹjọ́ tó máa ṣe láti sìn lọ, ó máa against you ní lórúkọ Jésù. Gbogbo nǹkan tọ́mọ yẹn ní tẹ́tí turn around. Ẹ gbàgbé ọjọ́ àti sùn. Ẹni tó bá lọ́wọ́ nù kú Mohbad, ẹni tó bá mọ̀ sí kú Mohbad, tẹ́fìyà jẹ́, tẹ́tú wá fẹ́ pín nǹkan ẹ̀ ní ẹ̀, tó bá jẹ́ 1 náírà kékeré, àìsàn lẹ máa fi wò tẹ́ máa fi kú. Wọ́n máa fi máa gbé yín dùgbàdùgbà from one hospital to the other. Wọ́n máa gbé yín kiri ní tẹ́ máa fi jí Ọlọ́run nípè. Kò sí nǹkan tó lè pè fún yín, kò sí nǹkan tó lè pè fún yín pátá. You will not live to spend a dime nínú ogun Mohbad. Gbogbo ẹni pátá tó bá mọ̀ báyìí, gbogbo ẹni tó mọ̀ báyìí tó ń bò pátá, tó ti promise pé ọmọ bribe yín. Ẹ fẹ́ ṣe níbi tẹ́, ẹ fẹ́ jẹ níbi tẹ́ ṣe sí, ẹ lọ jẹ lọ́run ni, àyàfi tẹ́ bá mọ̀ nípa ikú yẹn. Kí ni lọ́yà wá ń bẹ̀sẹ̀, ẹ bá mi bèrè. Kí ni lọ́yà fọwọ́ yí, kí ló yí fún Wumi? Olórí burúkú lọ́yà. Ọ̀nìyàn kú wọn ní doctor's report. Tani ò bá ní, no, I can't come in here until we get a doctor's report. By law, we need a doctor's report. Kò tiẹ̀ wá tẹ̀lé bàbá Mohbad lọ sí ọ̀dọ̀ police. Mo sọ pé tí police gan bá rí bàbá lọ́yà yẹn, bí yá fún wọn police report. Abẹ́ gbọ́ nǹkan tí mo sọ. Ṣé gbogbo yín rí pé everything tí Darosha sọ sínú update, ṣé pé òun náà bá wa tàn mọ́lẹ̀ sí ikú tó pa? All of them are just beating around the bush. This is now my question. What are they hiding? Àwọn èèyàn tẹ́ ń sọ tẹ́lẹ̀ pé negligence ló pa Mohbad. Èmi ò gbà pé negligence nísìn. Mi gbà pé negligence ni. They know a lot about what killed Mohbad. If it was negligence, wọ́n sọ, abẹ́rẹ́ tó gún ló pa, wọ́n ṣòṣì fún lógún ni. No! Negligence. Mohbad did not die of negligence. Many of them know what killed Mohbad. That is why they are running helter-skelter. That is why they are hiding. Hey, oh shit. It is so obvious they are hiding something. Because my shield. No. Negligence kọ́ ló pa Mohbad. Negligence kọ́ ló pa Mohbad. The death has been premeditated. It has. Wọ́n ti plan it, wọ́n ti orchestrate it, wọ́n ti sọ bó ṣe máa ṣe. Because tí ò bá jẹ́ bẹ́ẹ̀, Darosha after 3 months, tí Mohbad ti kú, tá ti drag ayé bàbá yẹn dànù pé lọ sin ọmọ pẹ̀lú pósí kékeré. Darosha wá ṣẹ̀ṣẹ̀ bọ́ta. Ìtorí wọ́n fi yín lọ́kàn balẹ̀, ọkàn yín ò ní balẹ̀. Gbogbo yín tẹ́ mọ̀ pa kú yẹn, tẹ́ wà pẹ̀lú Mohbad 24 hours, ọkàn yín ò ní balẹ̀. Prime boy tí ò sí pẹ̀lú Mohbad, òun ló wá tì mọ́lé.
Prime boy tí ó sì pẹ̀lú Mohbad ìgbà tí Mohbad kú òun ló wá tì mọ́lé. Who does that? Àbólórí burúkú ní Nigeria police ni. Nigeria police, where is the autopsy? Autopsy at 3 months. Nigeria police, where is the autopsy? You have done a lot of wickedness to Mohbad's death. Can we get the autopsy, Nigerian police? Why are you hiding the autopsy? Nigerian police, we want Mohbad's autopsy. Autopsy at 3 months ago. 3 months ago. The police are not releasing the autopsy in a sane country. Who does that? Nigerian police, you are evil. Nǹkan tí nǹkan burúkú ṣe ń bá gbogbo ẹ̀yin Nigeria police yẹn ìtorí kà ní àwọn tó dánú yín ò pọ̀ rárá. Wọ́n níyàn kú fún wọn ní police report tí ẹ sọ pé kẹ́lẹ́ wo bí tẹ́ni ẹ kú sí. Meanwhile, ọmọ senator tó kú ní Kaduna, within 48 hours, you brought out the people that killed him, that killed that lady. So, nísìn àwọn mẹ̀kúnnù, àwọn táníkà, wọn ò ní voice ní Nigeria. Why are we this evil? Why are we not our brother's keeper? Màá wá wò tá bá wà nílé ilé aláwọ̀ funfun. Táwọn dúdú bá sọ pé wọ́n racist sáwọn ìlú yín go racist sí fún ara yín. Why are Nigeria kò ní ẹ tó pè mí ẹ̀kọ́ kì í ṣépè fún wọn. I've been cancelling your call. If you call me again, màá gbé ṣépè ni, because you can see I'm using my phone. Why are you calling me? Nigeria police, you failed this boy. Autopsy at 3 months. Autopsy on lebe latiri now. Why are this? Oh Jesus. Okay. Lagos State governor said they should. He brought up that inquest. Yeah. Now, eba wa pe fa kí ló ko bàbá yẹn náà. Bàbá Lagos State government ẹ jọ̀ọ́ eba wa tag wọn. Àwọn náà dákẹ́ láti joy for 3 months. Wọ́n ti eba wa pe àwọn police pé Nigeria police, why tell fi lọ ṣe investigation crime scene níbẹ̀ yẹn. Gbogbo àwọn suspects why tell ṣe tí wọ́n mọ́lé. Àmọ́ bí tí phone Mohbad wà. Àmọ́ tó operate inú ilé Mohbad. Wọ́n ti oh Jesus. All evidence. 3 months. Nigeria police wọ́n ti release autopsy. Ìkàmàní ike. Wọ́n ní autopsy, wọ́n ní toxicology. Òyìnbó lórí burúkú náà fi ń gbé wa mọ́ra. Autopsy and toxicology. Nigeria police. This is a boy tó yẹ pé bàbá yẹn gbé òkú ẹ̀ wá bá yín. Ẹ sọ pé ẹ ní gbà. Ipe torí kò sí ipe wọn ó jẹ́ report ikú tó pa. Honestly, Nigerian government, they failed their citizens. They failed their citizens. In a sane country. All fingers are pointed to a lot of people there. But they kept mute. Autopsy tatuma fi more results. Wọ́n tún gbé jáde. Ṣé ìyá Wumi ti pè yín ní pé kẹ́ bá òun dọ́gbọ́n sí, kẹ́ bá òun bò kẹ́ ṣe láṣìírí òru. Ẹ ṣàánú bọ̀bọ́ yìí. He doesn't deserve all this that is happening. Hey, Shanu, is it a crime to be a celebrity, upcoming celebrity? Don't they go waste it? Hey, look at the senator in Kaduna. When the daughter died, ọkọ ẹ̀ tí ò sílé, wọ́n ti mọ́lé, baby yẹn nọ́ọ̀sì ọmọ lọ́wọ́, àwọn parents baby yẹn wọ́n gba ọmọ, wọ́n ti bọ̀bọ́ yẹn mọ́lé. Immediately, wọ́n ti gbogbo inú ilé wọn. Because it's a crime scene. Within 48 hours, one phone girl yẹn, not fi mọ ẹni tó ń pa. Ibi tó ti ń fún girl yẹn lọ́rùn, ìtọ́ tó tú sílẹ̀, wọ́n ṣe autopsy immediately. Sorry, gbogbo crime scene yẹn, wọ́n gbé gbogbo kíní yẹn, wọ́n lọ check ẹ̀, not fi mọ ẹni tó pa girl yẹn. Within 48 hours, my duke related to Shelley, thank you. Within 48 hours, they brought out the killer of that lady. Just because she's a daughter of a senator. So, enti o bati mo yon Naija sin, kò láyé.
ẹ tó bá ti jẹ́ mẹ̀kúnnù Naija kò láyé wọ́n máa pa wọ́n gbé wọ́n máa ṣe wọ́n bó ṣe wù mọ́. God bless you, Omobolanle. Forensic. God bless you, sis. Wọ́n ṣe forensic gbogbo inú ilé yẹn within 48 hours. Ẹ jẹ́ kí n rán yín létí o, ẹ̀yin olórí burúkú tẹ́ sọ pé Wùnmí fọ́mọ lọ́yàn. Girl yìí náà fọ́mọ lọ́yàn o, wọ́n gba ọmọ lọ́wọ́ ọkọ ẹ̀, wọ́n ti ọkọ ẹ̀ mọ́lé, ṣé tún fẹ́ gbọ́? Wọ́n sin girl yẹn in the absence of the guy. Just because she's a daughter of a senator. Ọlọ́pàá, 3 months now, you are not releasing the autopsy. You have a hand in Mohbad's death too. Ṣọ́ọ̀tì fún yín lówó, ìtorí ẹ̀ mọ̀jú kẹ barricade títí kẹ máa gbowó lọ. Ẹ̀yin olórí burúkú aláṣọ dídú, aláṣọ pípọ́n. Ùdẹ́yìn ò ní rélé yìí sìn yo. Àwọn obìnrin ló bá máa lé kiri orí Instagram. So mẹ̀kúnnù ò lẹ́nu ọ̀rọ̀. Mẹ̀kúnnù àìmọye mẹ̀kúnnù gan tó máa ti pagbé. Exactly. Nigerian police failed him. His wife failed him. Sorry. His baby mama failed me. Tell baby mama. Wunmi failed him. His family failed him. His friends failed him. Eba mi pe Bella Shmurda. Ẹlẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ bí ewé ọ̀lẹ. Ṣèbó sọ pé I have a lot. I know what is happening. Bella Shmurda, why are you keeping mute? Bella Shmurda. Ẹlẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ bí ewé ọ̀lẹ. Why are you keeping mute? Ṣèbó sọ fún Naira Marley pé ṣá lọ sí station kó gba pàǹtí kó lọ sí station kó lọ report rẹ̀. Bella Shmurda, why are you keeping mute? Why are all his friends keeping mute? Ilé ayé mà burú o. He was surrounded by frenemies. It is so deep. What is me? They supposed to mean every day. Timban soon. Ọ̀rọ̀ Mohbad man wá sí mi lórí ni. Kí ló lè pa? Ikú ò lè kú. Shemo, I don't know. Show man ṣe gbogbo yín náà. No, you cannot call him because number tẹ́ ma fi call him mo ti gbàgbé o mo fi ṣe Instagram. Eléyìí kò ní SIM card. We will do a show tomorrow. Don't worry. I'm stressed. Are you listening to me? Ẹ̀dẹ̀ ń ṣe òkú Mohbad bíi pé kò sófin ní Nigeria. For the past 3 months, let's talk about a autopsy. Up till now, àárín nǹkankan. Why are you doing this to us? Àwọn mẹ̀kúnnù ń jìyà. Ẹ̀yin olórí burúkú politician, ẹ̀yin olórí burúkú leaders in Nigeria. Àwọn mẹ̀kúnnù ń jìyà. They are living from hand to mouth. Nínú ẹ̀ náà lẹ ti máa lọ ra mọ́tò fáwọn politicians. Ẹ fọwọ́ kún gbogbo nǹkan ẹ yọ subsidy. Ẹ fọwọ́ kówó ṣe àwọn èèyàn. Ẹ kàn ń wùwà family ten tuntun mo ti sọ fún yín. Mo ti tó bá yá ìgbé àṣì ìdí àṣì ìgbé àjábọ́. Ẹ̀yin Nigerians lẹ máa jà fúnra yín. Ẹ wò gba Ghana Jerry Rawlings. Ó ìgbà tó wọ bẹ̀ ó pa gbogbo àwọn olórí burúkú old cargo government yẹn ni. Until tó bá pa gbogbo wọn. Ẹ máa yìí máa repeat ìyà yẹn ni. Tinubu ò lè ṣe because gbogbo ẹ ti wà messed up from the beginning. If you think Tinubu is going to correct anything, far from it. Tẹ́ bá gbé bọ̀bọ̀ Igbo yẹn síbẹ̀ gan, far from it. Until tẹ́ bá pa gbogbo àwọn olórí burúkú politicians tó yẹ pé repetition, wọ́n turn around the table ni, wọ́n turn around the table ni. Wọ́n sọ gbogbo àwọn youth di criminals tán. Ṣó wù wọ́n ni? Ṣó wù wọ́n kàn fi ìyà wọn ṣòwò ni? Ṣó wù wọ́n kàn jalè ni? Ṣó wù wọ́n kàn máa ṣaṣẹ́wó ni? The Nigerian police promised us
Autopsy ò kí ń pẹ́ rárá. Autopsy ò kí ń pẹ́. This is the 3rd month. Tí Mohbad ti kú, autopsy is yet to come out. Ẹ̀yin Nigerian police, gbogbo nǹkan tẹ́ bá fi ṣe fún àwọn Nigerian citizens láì dá. Tẹ́ fi ń deprive wọn from their rights. Tẹ́ fi ń deprive wọn. Ọ̀run á jẹ yín níyà. Àwọn ọmọ yẹn á jẹ ìtọ́jú yẹn lọ in billion folds. Ìkànnì. Àwa wí tán àwọn ọmọ ọlọ́mọ ń jàpá. Ẹni kan máa jàpá. Ṣé kó kú sínú ìkà, kó kú sínú ìṣẹ́ ni, àbí kó kú sínú ìyà. Ẹ wo èyí tó ṣe Mohbad nsìn, a celebrity. Ẹ tún fèlè. Ẹ mọ nǹkan tó pa bọ̀bọ́ yẹn, ẹ ti mọ̀. Because Ìyábọ̀ sọ fún wa pé òun ti mọ̀. Ipe but it's not left for her to come and say it. Ẹ ti mọ̀ kú tí bọ̀bọ́ yẹn kú. Ẹ gbọ́ tọ́sì síta, ẹ gbé nǹkan kan síta, ẹ wá gbé wa sórí scale. Àfi kẹ́ tó barricade kẹ́ gbé kùn ikùn pẹpẹ súpù tó máa kọ́ tébù báyìí kẹ́ máa mú áàpù kẹ́ máa mú tírítírì kẹ́ máa mú pẹpẹ súpù kẹ́ máa dóyàwó ara yín kẹ́ máa cross fuck ní báràkì. The Nigerian police, they compromised the case from the beginning. They compromised it. Tí Mohbad tó jẹ́ celebrity tó bá kú tó dẹ̀ kú gbé bẹ́ẹ̀ yẹn tí Nigerian police ò dẹ̀ lè ṣiṣẹ́. Kí wá ní hope yìí tẹ́ jẹ́ nǹkankan. Until tabawu tí Jerry Rawlings wù sẹ́. Ìgbà tó dórí oyè, ó pa gbogbo àwọn arúgbó politician yẹn ni. Ó pa wọ́n tán. Ìgbà yẹn ni Ghana ṣẹ̀ṣẹ̀ nísinmi. Ẹ lọ ka history Ghana. Bí Naija ṣe rí ngbà yẹn náà nìyẹn. Àwọn old politician yẹn, they were coming back. Ghana ò dá tó Nigeria tẹ́lẹ̀. Ọpẹ́lọpẹ́ Jerry Rawlings. Ó pa gbogbo àwọn old politicians yẹn ni. Because ó ní tó bá kú ìlú ò lè tòrò. Ohun dẹ̀ ló ń ṣẹlẹ̀ sìn. Ọmọ aláṣọ wa ń wà kísà. Ọmọ ẹlẹ́ran ń ti egungun. Ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ wò ìlú tí mo wà yìí. Ìlú tí mo wà yìí. Tó bá ṣiṣẹ́, wọ́n á fún ẹ lówó. Wọ́n gbalé lọ́fẹ̀ẹ́. Wọ́n sanwó ilé ẹ. Gbogbo ọmọ tó bá ń bí wọ́n máa fún wọn lówó. Àwọn tí ò ṣiṣẹ́ gan, they are living well. Dàwa tá ń ṣiṣẹ́. Àwa tá ń ṣiṣẹ́, tax wa ló fi ń tọ́jú àwọn tí ò ṣiṣẹ́. Ẹ wo owó tó sọ pé bọ̀bọ́ Èkìtì ex-governor yẹn jí. Ẹ wo owó tó sọ pé ó jí. Kí èèyàn kan jí odindi 1.290 something billion naira cash. Kò ṣe check, kò ṣe bank transfer, cash. Tí Fáyọ̀ṣe ex-failed governor Èkìtì tó bá lè jí owó yẹn. Ṣé rí pé Naija ò poor. Naija ò poor rárá. Èló ni minister fẹ́ jí. Tí governor bá lè jí yẹn. Èló ni minister fẹ́ jí. Èló ni president fẹ́ jí. Very wicked people, very selfish people, very self-centered. Èèyàn kan akọ́lé, a lóun kọ́ 16 bedroom house, mélòó ló fẹ́ sùn bẹ́ẹ̀. Èèyàn kan ara mọ́tò 10, mélòó lẹ fẹ́ gbé níbẹ̀. Gbogbo àwọn politicians tó wà lù yìí, ẹ lọ bèrè. Ìmí ń lo kẹ̀kẹ́ nú wọn, mọ́tò ẹyọ kan ni. Ara greediness yín náà nìyẹn. Nǹkan táwọn ọmọ yín ò ṣe ṣoríire nìyẹn. Ẹ lọ wo àwọn ọmọ wọn dáadáa. Wọ́n máa ní disability kan ṣá ni. Àìmọye wọn tó ń tọ́jú ọmọ ìlú òyìnbó ń bí. Ìgbà tẹ́ bá fi ta lẹ máa fi sàn. Very greedy country. Ìlú yìí ò sin Ọlọ́run tó Nàìjíríà. As a matter of fact, ṣe fẹ́ gbọ́, gbogbo church wọn lọ ti tà, wọ́n ti sọ di pub. But Ọlọ́run ń gbà fún wọn. God bless the king. God bless with United Kingdom. Ṣé mo kọ́tọ́ lọ́n ṣe ń gbà fún wọn? Àánú tó ń ṣe. Wọn ò jẹ́ káwọn citizen wọn ráre. Wọn ò jẹ́ kó mọ̀lá. As a matter of fact, lọ́ọ̀ tó mú politician wa nílùú yìí, òun ló mú ẹni tí ò ṣiṣẹ́ rárá, tí ò jẹ́ kankan, ọmọ tí ò lẹ́nìyàn. Over 60, free medication. Free medication.
wọ́n tún fún wọn èyí tí ò ní mọ́tò nu wọn wọ́n fún ní bus pass wọ́n máa lọ kiri ní concessionary pass ló ń pè wọ́n ní sanwó mọ́tò kò sí mọ́tò tó lè wọ̀. nǹkan tó ń jẹ́ kọ́nà ńlá fáwọn ìlú òyìnbó nìyẹn kò ṣe UK nìkan nǹkan tó ń jẹ́ kọ́nà ńlá fún gbogbo ìlú òyìnbó diaspora nìyẹn. Because wọ́n ṣe àánú kò ń ṣe àdúrà. Ọlọ́run sọ pé jẹ́ kí àánú rẹ kó pọ̀ ju ìbéèrè rẹ lọ. Ta ló ti ṣàánú fún láàárọ̀ ìwọ tó ń wò mí? Àwọn olórí burúkú tó pa Mohbad tó bá láàánú ọmọ làkejì wọn lójú ni wọn ò ní pa tó bá dẹ̀ pa gan wọ́n ti ẹ̀ bá wa tàn mọ́lẹ̀ sí nǹkan tó pa. Kí ló dé? Kí ló dé tá burú báyìí? Nigerian police, we need the autopsy. We need the autopsy. Nigerian police, we need the autopsy. Tó bá jẹ́ ọmọ yín ló kú, ẹ ti wá di ikú tó pa. We need the autopsy. They look after their poor citizen. Ẹ wo ṣe tá ń ṣe mi báyìí. Support work. Mo sọ fún yín pé complex care ni máa ń ṣe. Bí iṣẹ́ àwọn nurse ẹni, but mo ṣe nurse bí complex care. Ẹlòmíì àtijọ́ tí ìyá ẹ̀ ti bí. Náà ti ń tọ́jú ẹ̀ ló ti ní àbàmọ́ lára. Ìjọ́ tó ti bí ọmọ yẹn sílẹ̀. Ẹ tún máa gbọ́ o. Wọ́n máa ń sọ fún ọkọ tó bí àwọn ọmọ yẹn o. Wọ́n máa ní ọmọ yìí o. Báyìí ló ṣe máa rí tẹ́ bá bí o. Wọ́n máa ní kọ́. Wọ́n máa bí ẹni pé ṣó fẹ́ bí. Wọ́n ní sọ pé dandan kó má bí. Choice ẹni. Wọ́n ti sọ fún wọn pé irú ọmọ tó máa bí nìyí o. But wọ́n tún yìí máa bí. Ọmọ tó wá bí yẹn títí tó máa fi bí. Tó máa fi tọ́jú ẹ̀ tó máa fi dàgbà. Tó yẹ pé kò ṣe kó fẹ́ contribute sílùú o. Kò ṣe kó fẹ́ ṣe nǹkan kan fúlùú o. Wọ́n mọ̀ pé vegetable lọ́mọ yẹn o. But owó tó ń ná lé wọn lórí. Okay, wo ibi tẹ́mi ti ń ṣiṣẹ́ ńsìn. Kọ́ wá gba ilé tí mo ti ń ṣiṣẹ́ lásán. Kọ́ wá gba kó yẹ pé staff tó wà mẹ́ẹ̀ lásán kó jẹ́ bí 15 staff. Kọ́ wá gba 15 staff káàkiri bẹ́ẹ̀ yẹn. Staff wà níbi tí mo ti ń ṣiṣẹ́. Okay, jẹ́ kí n ka gbogbo organization yẹn lápapọ̀ kò ṣe section mi nìkan. Staff wà níbi tí mo ti ń ṣiṣẹ́. Níbi tẹ́mi ti ń ṣiṣẹ́ kó jẹ́ 15 staff. Kọ́ máa san àwọn owó tó pọ̀ bẹ́ẹ̀ yẹn fún 15 staff nítorí èèyàn kan èèyàn méjì. Tó dẹ̀ mọ̀ pé kò ṣe pé àwọn máa jèrè ẹ o. Ọmọ ẹ̀kọ́ yìí máa pàpà lọ́jọ́ ló ń pè ní o. Bọ́n wọ́n yìí máa tọ́jú wọn. Ká ní Nàìjíríà ni wọ́n ti ní kọ́ lọ wọ́n tẹ̀ sí àwọn òbí àwọn ọmọ yẹn gan ló máa pa wọ́n. Kí láǹfààní tá ń jẹ ní ọwọ́ àwọn politicians wa as Nigerian citizen? Tí Mohbad tún fi kú, tọ́lọ́pàá ò fún wa ní death certificate. Tó tún sọ pé àwọn ẹjẹ bá wa pé bàbá wa Sanwó-Olú. Sanwó-Olú ló choose àwọn tó máa ṣe inquest yẹn. Gbogbo yẹn bá wa tag Uncle Sanwó-Olú. Kẹ́ bá wa bi wọ́n pé ẹjọ́ kọ́ bá wa bi àwọn ọlọ́pàá autopsy tó mú dání láti join. The autopsy, we need to see the results of the autopsy. Kí ló dé tẹ́ ń treat àwọn family Mohbad bíi pé ṣé tó wọ́n ti poor ni? Ṣé tó poor ò lẹ́bi ni? Ẹ̀dá ò láròpin. Ẹ tó poor lé nílé ìdólówó lọ́la. Kí ló dé tẹ́ ń ṣe àwọn citizen yìí báyìí? Nigerian politicians, Nigerian government. Gbogbo yín dẹ̀ lẹ́ ń travel lójoojúmọ́. Ẹ̀rí bọ́ ṣe ń lóyìnbó. Olórí burúkú nìyí. Nǹkan tẹ́ ṣe jèrè láyé kẹ́ ṣe jèrè lọ́run nìyẹn. Autopsy àtoṣù mẹ́ta. Wọ́n gbé òkú ọmọdé police station. Ìlú yìí wàláhì kó jẹ́ olè. Kó jẹ́ pé ó lọ pààyàn níbì kan ni. Ẹ jẹ́ sọ story fún yín o. Ṣé pé tó lè bá wọnú ilé mi ńsìn, God forbid. Tó bá yọ̀bọ sí mi, tèmi náà yọ̀bọ tí mo fi pa, God forbid. Ṣé pé ó máa ti ọ̀tá mi, ó máa ti ọ̀tá ẹni tó pa yẹn mọ́lé forever. Ṣé mo why? Wọ́n ní gbọ́ pé o defend ara ẹ o. Wá ní ò lẹ́tọ̀ọ́ àti pa níbi tó fi ìlú ìwọ ti dé nìyí. Tí ọlọ́pàá bá mú olè nílùú yìí, àbẹ́ tó lọ pààyàn, àbẹ́ tó lọ ṣèkà, tó bá mú, àbí kò yé yín, tó bá mú, kó wá jẹ́ pé accident àbí nǹkan kan ṣe, àbẹ́jẹ́ náà ń bọ́ lára ẹ̀, wàláhì, wọ́n máa gbé, wọ́n máa lọ tọ́jú ẹ̀. Wọ́n máa tọ́jú ẹ̀. Unlike Nigeria tó máa ní, ó ń pẹ́ kó tó kú, wọ́n máa tọ́jú ẹ̀. Wọ́n á fún ẹ ní gbogbo total care tó fẹ́ yẹn. The fact pé wọ́n ló lọ ṣèkà tó fi mú ẹ o.
Ha! Ẹ̀yin Nigerians, ẹ bá mi love and like me pé ń wò mí. A ní kú sípò ká o. A ní jìyà igbe lórúkọ Jésù. Ọlọ́run á ṣe ètò dá. Ọlọ́run á ṣe ètò dá. But Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wá ràn yàn lọ́wọ́ náà. Àwa náà la máa ṣe. Exactly. And it is not the politicians alone. 90% of the citizens, they are wicked. Ẹ wo tí Mohbad ń sìn. Ẹ wo kú tó pa Mohbad ń sìn. Ẹ jọ ṣé politicians ló pa. Ṣé politicians àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ Mohbad tán pa. Ṣé politicians wà ńbẹ̀ tán mọ nǹkan tó pa tí gbogbo wọn dẹ̀ ń dákẹ́ tán sọ. Ṣé politicians ni. Ẹ jọ ibo ni autopsy wà. Ẹ bá wa bí Nigerian police. Darosha wa bọ́ta lẹ́ni. Ìyá Wumi tún ti lọ bribe wọn. Wumi tún ti bá yín ó tún ti kówó síta. Ẹ jọ bá wa gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe blog ẹ jọ tẹ́ wà lórí òótọ́. Ẹ bá wa pariwo lawyer Mohbad síta. Ẹ bá wa pariwo ẹ̀. Kí ló dé tí Mohbad kú tó jẹ́ pé lawyer ni Wumi pè. Lawyer àtàfà ni Wumi pè. Even kí bàbá Mohbad tó débẹ̀. Kí ni lawyer bá wọn yí? Ẹ bá wa béèrè kí ni lawyer bá wọn yí? Ah, Sister Bolaji, where have you been? My darling sister. Oh, where have you been, sis? Thank you for the stars. Ẹ bá wa bí wọn. Darosha wa bọ́ta. It is his effrontery for me. O wa bọ́ta oni. Ó fẹ́ push you see depression. Tani ó bá kú bí on ṣe wọ Darosha. O no fẹ́ push this. Ṣé bó ṣe rí yẹn go. Oh, look at tó ti kú sáyé. You are a walking corpse. Because o wà ńbẹ̀ gbà tí Mohbad kú. O bọ́ta ṣàlàyé nǹkan tó pa. Wo gbogbo ẹjọ́ tó rò. Like 4 pages. Wo 4 pages ẹjọ́ tó rò. Tó sọ nǹkan tó pa Mohbad fún wa. O wá sọ pé ṣó fẹ́ fún yín depression ni. All of you are walking corpse. Ẹ rí bẹ́ ṣe rí ni. Ẹ rí jàtijàti. You all look unkept. Ẹ dàbí ayakila. Ẹ dàbí olè. Ẹ dàbí jàgùdà. Ẹ̀yin ìkà. Mohbad mórí báwí. Ó ní ọmọ tó sọ lẹ́nu ó sàpò yàkọ́. Mohbad sọ lẹ́nu ó sàpò yàkọ́. Kí ni ìyá ò bá ṣe fún ẹ, kí ni bàbá ò bá ṣe fún ẹ? O lẹ́bi now. Mi dẹ̀ tún ní bá ẹ wí. Ìtorí wọ́n remote control ẹni náà. Wọ́n lo oògùn fún ẹni. Kò sẹ́ tó lè sọ fún mi pé kò ṣoògùn. Tó fi ìyá àti bàbá ẹ̀ sílẹ̀. Tó wá lọ ní trust àti believe nínú ara àta. Ẹ wo bá mi ṣe tó kú. Tí BRT bus driver pa. They need àgbọ́ outcome bá mi ṣe. Many people like that. Ṣé rí àwọn ẹ̀jẹ̀ tó ń ta sílẹ̀ gan tí government ò ṣe nǹkan kan sí. Ìyẹn gan tó kí Naija máa ní sinmi. Ẹ wo bí gbogbo wọn ṣe rí. Ẹ wo bàtán ní Mohbad lọ ra mọ́tò. Ẹ wo ọmọ tó ṣe dáadáa yẹn bó ṣe ń wò. The boy is everywhere. Where is that boy? Gbogbo àwọn tó jẹ́ kán tì mọ́lé nìyẹn. Where is that boy? At least àwọn yẹn ló wà pẹ̀lú Mohbad. Ìgbà tí Mohbad kú tán sọ, Mohbad ti kú o, Mohbad ti kú o. Àṣẹdẹ̀ rántí ọrùn Mohbad mì. Ta ló wo Mohbad tó sọ pé Mohbad ti kú? A ní den tó sọ pé Mohbad ti kú yẹn. Ṣé nọ́ọ̀sì ló sọ ni? Àbí doctor ló confirm Mohbad dead? Because ìgbà tí bàbá tó ṣe dáadáa yẹn àti olórí burúkú tó ti fúnlẹ̀ ṣe tójú ẹ̀wù yẹn. Ṣé gbogbo yín rántí nínú mọ́tò ìgbà tó ní Mohbad ti kú o, Mohbad ti kú o. Mohbad ṣọrùn báyìí. Ta ló sọ fún wọn pé ó ti kú tó fi announce pé ó ti kú? Meanwhile nínú mọ́tò yẹn Wùmí lẹ̀ ni. Ó lẹ̀ sẹ́yìn mọ́tò yẹn. Ó lẹ̀ ni. Ẹ wá ní kémi má máa attack Wùmí. I will be coming for her. Because gbogbo nǹkan tó ṣe Mohbad ló mọ̀. Ó dẹ̀ dákẹ́. Ṣé ẹ̀yin tẹ́ jẹ́ obìnrin, ẹ̀yin tẹ́ jẹ́ ọkùnrin, tẹ́ ń support Wùmí? Ṣé irú ẹ̀ lè ṣẹlẹ̀ sí ọmọ yín ọ̀tá ọmọ yín? Kó kẹ̀dẹ̀ dákẹ́ kẹ́ sọ pé kọ́ má bí Wùmí o, kọ́ má bí Mohbad dead. Ibo ló ti Wùmí stop flagging. Wùmí stop flagging. Ta ló certify Mohbad dead? Ibo ló ti certify Mohbad dead? We need to know all this. Àwa sọ̀tàn ẹni ṣọfẹ́ pa ni. Ìkànnì. God bless you. Okay, Darosha ló sọ pé Mohbad
Mohbad ti kú yẹn Darosha lójú ẹ̀wù yẹn Darosha ni àní mo ti sọ fún yín Darosha ti ń pààyàn ti pẹ́ báwo ló ṣe mọ̀ pé ẹ̀ ń bá mu èèyàn ẹ wo gbogbo update tí Darosha kò sọ nǹkan tó pa ìkà làwọn people yìí o ìkà làwọn people yìí o kẹtó dá ọmọ ẹyẹ lóró ẹ fi jóra yín wò tẹ́ bá jẹ́ òbí Mohbad ńkọ́ ẹ jẹ́ ká wora wá sípò òbí Mohbad ni wá ọmọ mi pé ìgbà tó fẹ́yàwó wọ́n wá pè wá lẹ́yìn tí 100 people ti wà ń bẹ̀ wọ́n wá náà mọ́ kú báwo lẹ ṣe máa feel ẹ jẹ́ ká sọ̀rọ̀ báwo lẹ ṣe máa feel ẹ̀yin tẹ́ ń gbèjà Wùnmí bí ní kẹ́ má gbèjà ẹ̀ bó tẹ́ bá wà béèrè lọ́wọ́ ẹ̀ ṣó máa sọ pé òun ò rí nǹkan tó ṣe Mohbad ni ìgbà tó máa sọ ó lóun lọ ṣe fried rice ó lóun lọ ṣe fried rice fún ọmọ oṣù mẹ́rin ó ṣe jẹ́ pé 3 months after tí Mohbad ti kú ni Darosha update láti jọ ìta tí ń bú bàbá Mohbad ta tí ń bú gbogbo èèyàn Darosha ò mà bọ́ta ṣe wọ́n pé bàbá Mohbad gan ló kọ́kọ́ sọ pé òun kọ́ lòun ra pósí ó ní Darosha lòun kówó fún bọ̀ ìgbà tí bàbá ìtú dárúkọ Darosha ò mà bọ́ta ó ṣe jẹ́ ìní ni Darosha bọ́ta wọ́n ti fi yín lọ́kàn balẹ̀ ọkàn yín ò ní balẹ̀ gbogbo àwọn alátìlẹyìn ní ikú máa pa gbogbo wọn ni wọn ò ní gbélé ayé ṣe ohun rere nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad á ṣẹlẹ̀ sí gbogbo àwọn alátìlẹyìn yín tó fi yín lọ́kàn balẹ̀ lágbára Ọlọ́run 3 months after Baba Mohbad was mentioning your name back to back ipe wo lo ra pósí ó máa bọ́ta 3 months after Adura tún gbowó ẹ tún ṣe àpapín Adura tún gbowó ìyẹn náà tún dákẹ́ ìyẹn náà tún sọ̀tọ̀ nǹkan tó pa ẹ̀gbọ́n ẹ̀ ìgbà tí yẹn máa update ìyẹn lòun di sọnù bàbá òun ọwọ́ ayé ò ní ká wa o orí wa ò ní gbàbọ̀dẹ̀ ìṣẹ̀dá wa ò ní gbàbọ̀dẹ̀ ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ó jẹ́ kí n bẹ̀rù ilé ayé sí ó jẹ́ kí n bẹ̀rù ilé ayé sí is going Baba Mohbad is going wọ́n lọ check òkú yẹn wọ́n ti write commissioner of police so they are waiting for his reply to give them when to check they have got a doctor they are going to check his body don't worry they are going to check the body Darosha ló sọ pé Mohbad ti kú nu mọ́tò ẹ bá wa pé Darosha kẹ́ bá wa bí ta ló confirm Mohbad pé ti kú ṣé ìgbà tí Darosha gún tán ló wá wò pé ti kú kóhun announce ẹ bá wa pé Darosha ta ló sọ fún because ẹ jẹ́ kí n sọ fún ìlú ìbò ṣe máa ń work mo ti ṣẹ́ pẹ̀lú àwọn end of life rí dáadáa nǹkan tó ń pè end of life ni pé àwọn tó bá fẹ́ kú a máa wà pẹ̀lú wọn a máa look after wọn títí tó máa fi dákẹ́ sí wa lọ́wọ́ ṣé nǹkan tí mo sọ yẹn nǹkan tó ń pè ní end of life nìyẹn now bó ṣe máa ń ṣẹlẹ̀ ní tí end of life bá kú ṣé ń gbọ́ mi lẹ́sẹ̀kẹsẹ̀ tí end of life yẹn bá kú ṣé ń gbọ́ tí end of life yẹn bá kú tán bá ti kú bẹ́ẹ̀ yẹn immediately àwọn dókítà ti máa sọ pé ìjọba ìlọ máa kú ṣé ń gbọ́ tán bá ti sọjọ́ tán máa kú yẹn fún wa ẹ ti máa mọ̀ náà èyí tán máa connect nǹkan sí lára àwọn nọ́ọ̀sì àti wọ́n ti wá yọ gbogbo nǹkan tó connect sí lára yẹn wọ́n lè sọ pé títí 4 o'clock ní ìdájí ó máa kú yẹ́ ṣe rí 4 o'clock yẹn a máa wá pẹ̀lú wọn tẹ́ni yẹn bá ṣe dákẹ́ báyìí the first thing tá a máa kọ́kọ́ wò ní time a máa wo time a máa wo gbogbo ẹ̀ la máa kọ sílẹ̀ ṣé ń gbọ́ mi tá a bá ti wá kọ sílẹ̀ immediately wọ́n máa ti kọ ẹni tá a máa pè bí next of kin ẹni yẹn la máa pè á pè doctor á pè nurse everybody wọ́n ti list àwọn tá a máa pè so a máa follow protocols yẹn ṣé ń gbọ́ ẹni tó bá kọ́kọ́ wá tó bá yẹ pògùn lọ kú ẹni tó bá kọ́kọ́ wá ni nurse nǹkan tí nurse náà ṣe ń bọ̀ ni pé gbogbo oògùn tó ń lò gbogbo nǹkan tó connect mọ́ lára gbogbo nǹkan tó wà lára ẹ̀ nurse máa wá disconnect ẹ̀ nurse ò tí ní fún wa níwèé pé ó kú òdì fún àpé nurse rí pé ó kú àwa náà dẹ̀ nílẹ̀ láti sọ pé ó kú a kàn máa sọ pé ó ti dákẹ́ a dẹ̀ máa kọ time because ó wà against the law káwa sọ pé ó kú because until tí doctor bá sọ pé ó kú la lè sọ pé ó ti kú ṣé ń gbọ́ mi now tí nurse bá dé nurse máa wá pack gbogbo oògùn tó ń lò fún kó tó kú yẹn ó máa wá pack everything anything tó bá fi sí lára bóyá wọ́n fi túùbù sí ni o wọ́n fi nǹkan kan sí ni o ṣóyẹ yín wọ́n máa wá yọ gbogbo ẹ̀ tó bá ti wá yọ tán eégún ńlá ní kẹ́yìn ìgbàlẹ̀ the doctor our day the fact pé àmọ́ epo ti kú doctor àmú gbogbo everything I check everything ṣé ń gbọ́ mi
doctor a check everything lára tó bá ti check ẹ àwa mú note ẹ paper báyìí ni a mú paper yẹn àwa la máa fún time tó kú because òun ò sí ńbẹ̀ time yẹn a fún ní time tó kú a fún ní minute tó kú nǹkan tó ṣe tó fi kú nǹkan tó gbogbo ẹ̀ la máa kọ fún òun á kọ doctor yẹn wá ṣẹ̀ṣẹ̀ pronounce ẹ̀ dead. Am I communicating? Àwa fún wa ní death certificate yẹn. Death certificate yẹn bó ṣe ti kú yẹn o. Wọ́n ti doctor ti connect. Àwọn agbókù ẹ ti mọ àwọn tó bá ń gbé wọn lọ sí mortuary yẹn. Àwọn wọn ti connect mọ́ wọn tó bá ti di àárọ̀. Àwọn yẹn máa wá. Kó tó wá yẹn àti dress wọn àti wẹ̀ wọn àti clean wọn up. Ṣó ti yín address wọn. So àwọn yẹn máa wá gbé death certificate yẹn wá wá mú fáwọn àwọn tó fẹ́ wá gbé kò ṣe àwọn ambulance mọ́ àwọn tó máa ń gbókù àwọn gbókù tó máa lọ gbé sí morgue kan tó sin bó ṣe máa ń ṣẹlẹ̀ ńbí nìyẹn. Ẹ wá bá mi bí Darosha ta ló sọ fún Darosha funeral director thank you Joy Suli àwọn funeral director wọ́n wá gbé láàárọ̀ ìyẹn tó bá jẹ́ òru tó bá jẹ́ ọ̀sán wọ́n wá gbé lọ́sàn yẹn náà tó bá tètè ṣe gbogbo ẹ̀ tán ṣé nǹkan tí mo sọ yìí àwa mú certificate of òkú tó fún wa yẹn tí doctor fún wa yẹn àwa mú fún àwọn tó fẹ́ wá gbé. Am I communicating? Ẹ wá bá mi bí Darosha doctor wo ló sign pé Mohbad ti kú kí Darosha tó bọ́ta kó tó sọ pé Mohbad ti kú o Mohbad ibo ni Mohbad ti kú doctor wo ló attesticate ẹ pé Mohbad I check Mohbad's pulse I check everything at so time Mohbad gave up the ghost. Ẹ bá mi pé Darosha, you go explain tire. No evidence. Darosha, I want you to come back out. Kò wá sento and to call doctor to call yẹn a fẹ́ mọ̀ kí ni doctor yẹn examine kí ni doctor yẹn rí kó tó sọ pé Mohbad kú. Darosha, tó bá bọ́ta a máa drag yẹn tó máa fi jẹ́ ló ń pè ní. God bless you. Ẹ jẹ́ kí wá sọ fún yín lẹ́yìn. Àtẹ̀yin tẹ́ mọ̀ pa kú Mohbad. Àtẹ̀yin tẹ́ wà ńbẹ̀ ìgbà tó kú. Ẹ jẹ́ kí sọ kíní kan fún yín. He who kill with the sword will surely die with the sword. I swear with my heart. Dr. Darosha, Eshe, from PA to doctor. Darosha, wá sọ fún wa, who pronounced Mohbad dead? Who told you Mohbad was dead? Because when you announced Mohbad's death in that car, Mohbad was still breathing. Saint Nicholas, why America, Wumi? You go extend tire. Tó bá ṣe ń gbé jáde láwọn máa ṣe máa debunk ẹ̀ fún ẹ. Olè apọkọjáyé. Kó tó gba visa gan wá ṣe DNA. Wá ṣe DNA. Ṣe DNA. Àwọn olè apọkọjáyé. Àwọn ọmọ tẹ́nì kò bí at 14, at 15. Kọ́mọ ti máa lọ gbé ilé ọkùnrin. 15 years old gan mo tí máa ṣe nǹkan oṣù. Ìjọsìn máa kọ́kọ́ ṣe nǹkan oṣù báyìí tí mo bẹ̀rẹ̀ báyìí. À ń ṣeré ní break time ní school ni. À ń ṣeré. Mo kọ bẹ̀rẹ̀ mi mọ̀ kan tí mo fẹ́ mú gan. Mo pariwo síta gbogbo èèyàn fi mí ṣe ẹ̀yẹ ni. Mo ní mo ti fìdí ṣèṣe o, mo ti fìdí ṣèṣe, ìdí mi ń yọ ẹ̀jẹ̀. At 15. Kọ́mọ 15 tí wá lọ gbélé ọkùnrin. Ẹ wá lọ́mọ kékeré ni. Ọmọ kékeré by foot. Ọmọ kékeré tó ti ń bá wọn tagbó tó ti ń bá wọn tagbáná. Ṣé gbaná náà ló fẹ́ lọ tàmí Amẹ́ríkà? Olè. Ọ̀pọ̀kọjáyé. Ògógó ọkọ̀pọ̀kọ̀. Olè. Wá máa lọ ká máa wẹ̀. Wá máa lọ. 15 years ni mo bẹ̀rẹ̀. Àníjọ́ náà mi mọ̀ pé menstruation gan. Mi mọ̀ nǹkan tá à ń ṣe ní à ń ṣeré ní playing ground. Mi mọ̀ bí a mo tẹ̀ ṣùgbọ́n àbí nǹkan kan ṣẹlẹ̀ ni. Mo ṣáà pé mo rí ẹ̀jẹ̀. Ṣé tí àwọn pàǹtì táwọn ìyá rẹ̀ mi máa rà fún wa ń gbà yẹn. Èmi ò tí máa wọ tọ́ǹgì gbogbo táìmù yẹn. Ìyá rẹ̀ mi wọ́n máa ra set by set ni. Irọ́ ni o irọ́ lẹ pa. Wọ́n ní ṣẹ́rí pọ́tì ẹ bá mi confirm. Wọ́n ní Karimo sọ pé wọ́n change Liam lọ́spítù. Ṣé lóòótọ́ ni? Karimo ikú ló máa pa Karimo. Wọ́n ní Karimo sọ pé wọ́n change Liam lọ́spítù. Ṣẹ́rí pọ́tì àbájọ.
Ọlọ́run ìgbà tí máa ṣe nǹkan ó ní Karimo ẹ bá mi confirm o tí fẹ́ sọ̀rọ̀. Go and watch Westo. Westo show he said Karimo said Liam might have been switched at bat. Ṣé ń gbọ́ wọ́n ní Karimo sọ pé Liam might have been switched at bat. How can that? I think Karimo ló máa bá yé Wumi jẹ́ sẹ́. It's better kẹ́ sọ pé kí Karimo shut up. She has done a lot of damages to that family, thinking she's trying to cover up for them. I didn't know why you mo sọ pé ẹ jẹ́ wá ndí mi o. I have blood on my bum bum. I have blood on my bum bum. Mi lè gbàgbé jọ́nà. 15 yẹn. Wumi dẹ̀ ti ń dóko before 15 because a ti máa dóko kó tó kó lọ ní 15 àbí ní 14. Ṣé lóòótọ́ ni Karimo sọ? Wọ́n ló sọ pé wọ́n ṣe ọmọ gbé àṣìgbé wọ́ọ̀dù ló ń pè yẹn. Ó lọ sọ pé change Liam. Ṣé gbogbo yín ti rí pàṣírí ti tú báyìí? Àbáyọ tó fẹ́ lọ sámẹ́ ẹ mọ̀ kan tó fẹ́ lọ ṣe tó bá lọ sí Amẹ́ríkà yẹn. Ẹ lọ wá wo ibì kan tó ń kọ ṣẹ́mi pé lánàá mi mọ̀ àwọn mo ti ní kọ́ screenshot kí ni ẹ̀ fún mi. Èèyàn kan kọ́mẹ̀ntì pé wọ́n máa pa ọ̀tá ọmọ Wùnmí sáwọn kọ́mẹ̀ntì táwa blogger báyìí ń ṣe. Èèyàn kan kọ́mẹ̀ntì Ìyábọ̀ ló ń kọ́mẹ̀ntì yẹn. Wọ́n wá screenshot kọ́mẹ̀ntì yẹn wọ́n á gbé lọ fún wọn lẹ́mbàsì. A sọ pé kò wò wọ́n threaten àwọn. A fẹ́ lọ já dúró kò possible. Ìyábọ̀ ló ń kọ kọ́mẹ̀ntì yẹn. Ọmọ nǹkan òun àti Tonto Dike wọ́n ń kọ kọ́mẹ̀ntì yẹn gan mi mọ̀ bí gbogbo yín rí. Wọ́n ń kọ kọ́mẹ̀ntì yẹn gan láti jẹta ipe wọ́n máa pa ọ̀tá Liam àti Wùnmí. Ẹni yẹn ń kọ gan fake profile ló fi ń kọ. Mo ti ní àwọn èèyàn kan bá mi screenshot ẹ̀. Ìyábọ̀ àti Tonto Dike ló ń kọ. So that wọ́n lè screenshot ẹ̀. Wọ́n wá gbé lọ sẹ́mbàsì pé wọ́n fẹ́ pa wọn o. Àṣìgbé nìyẹn. Karimo onípọ̀mọ́. Àwí tó ní Mohbad ní brain touch. Karimo ìwọ gangan olórí àwọn tó ní brain touch. Wọ́n ní Westo sọ lánàá. Wọ́n ní Karimo sọ pé bí àwọn switch. Karimo òye surprise mi. Karimo náà change Liam. Àṣìgbé ọmọ wọ́ọ̀dù nìyẹn. Karimo ẹnu òpùrọ́ òṣèjẹ. Karimo ló sọ bẹ́ẹ̀ mi you believe Ọlọ́run. Mo fẹ́ rí ibi tó ti sọ. Odidi nurse sọ bẹ́ẹ̀. How is that possible? How is that possible? Wọ́n dẹ̀ ṣì gbé láti jọ Karimo sọ fún wa. Karimo Ọlọ́run àti Abolade they are all jokers. Shall look like stupid people sí wọn ni. Karimo tí gbogbo àwọn ọ̀run ẹ̀ Karimo tó bá ti ẹ̀ daft. Shall I look like ẹ̀ tó daft? Àṣìgbé ọmọ wọ́ọ̀dù. Ẹ mọ̀ bí tí mo ti wò pé Wùnmí there is more to nǹkan tó ń ṣe. Gbogbo yín tẹ̀ ń wò mí ẹ jọ̀ọ́. Tó bá bó ṣe accuse Wùnmí yẹn ẹ jọ̀ọ́ tí gbogbo yín bá wà ní shoes Wùnmí ta ló jẹ́ kó kọ́kọ́ lọ ṣe èmi gan máa ti ṣe díẹ̀ nìyẹn màá wá gbé síta fún yín. Irú àwa báyìí àwa ti kàbọ̀ yálàyà wa lójú kò má ṣe. Báwo ni Westo yẹn ṣe jẹ́ sí Mohbad? Ẹ jọ̀ọ́ báwo ni Westo tó sọ yẹn ṣe jẹ́ sí Mohbad because Karimo ṣe máa sọ pé wọ́n ṣì àṣìgbé ọmọ wọ́ọ̀dù. Honestly Sister Gloria they are all jokers. Báwo lè ṣe máa sọ pé wọ́n ṣe ọmọ gbé àṣìgbé ọmọ wọ́ọ̀dù. Karimo ó dẹ̀ níwọ̀ nurse ṣorí pé ò súnmọ́ nursing career rárá. Ṣorí pé ò súnmọ́ bẹ́ẹ̀ because nǹkan tó sọ yẹn it can be used against you in the court of law Karimo in American law. Aramide thank you so much. Karimo ṣe pé Liam is not Mohbad's son. It's 100%. Honestly. Karimo ṣe máa sọ pé wọ́n ṣì Liam gbé ní wọ́ọ̀dù. Àṣìgbé ọmọ wọ́ọ̀dù. Karimo. Karimo Ọlọ́run á dá ẹlẹ́jọ́ o. Ọlọ́run á fìyà jẹ olórí burúkú dẹ̀ ni. Ó kàn make case worst fún Wùnmí ni. Èmi ò mọ̀ pé ó tún ti sọ yẹn. Ẹ wá ní kó má ṣe DNA. Àti rí result DNA gẹ máa wò ó tí. Pẹ̀lú gbogbo ètí Karimo ti sọ ẹ̀. Ẹ mọ̀ pé Karimo ti sọ̀rọ̀ fún yín nìyẹn. Pick point. Ipe àbá máa mọ̀ o tẹ́ bá lọ ṣe DNA tọmọ yẹn ò bá jẹ́ ọmọ yẹn o. Wọ́n sì gbé wọ́ọ̀dù ni o. Karimo gbogbo cover up tó máa ń fẹ́ ṣe fún Wùnmí
ó máa tún àdìmọ́ fún ni ẹjọ́ ṣọ́ lè sọ fún ọmọ Karimo wèrè yìí kó dákẹ́ ni ẹ wo nǹkan tó tún kó Wumi sínsìn it's so obvious it's only a daft person ní onímọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ because ó ti sọ fún wa indirectly pé ọmọ yòó ń ṣọmọ Mohbad because if Karimo can say àṣìgbé ọmọ wọ́ọ̀dù ní Liam àbí kí lẹ́yìn mo sọ okay wọ́n ló sọ pé máa exchange ọmọ why tí Karimo fi sọ nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n sọ pé fẹ́ ṣe DNA ó sọ pé máa exchange ọmọ ní Nàìjíríà exchange ọmọ níbo ṣé ilé alágbo ni Mohbad bí ọmọ ní Wùmí bímọ sí ni mo sọ pé hospital gidi ló máa bímọ sí náà with his status Ọlọ́run kálẹ̀ mi ni Wùmí ni èmi gangan ni máa lọ ṣe DNA yẹn máa wá pèsè ẹ̀ máa wá ní bàbá Mohbad down market ẹ lọ ṣe DNA tí ń kárí. Karimo started all the drama from day one exactly òun ló bọ́ta tó lọ grant interview lọ́dọ̀ Daddy Freeze tó sọ̀sọ̀kúsọ ìsọkúsọ yẹn la wá lò against ẹ̀ why tó jẹ́ sí ni Karimo sọ pé wọ́n máa ń pààrọ̀ ọmọ lẹ́kọ̀ọ́ pàṣípààrọ̀ ẹ̀sà àwọn ọmọdé pàṣípààrọ̀ no wọ́n tẹ̀lé ṣe DNA pẹ̀lú thank you Ṣọlá Ọbádínà Ṣọlá sọ pé okay tí Karimo bá sọ pé wọ́n ṣì Liam gbé ni kọ́ bá wa ṣe DNA fún Liam àti Karimo Liam àti Wùmí Karimo is a dream queen Karimo wà lórí kolos Ọlọ́run ẹ̀yin ò rí bó ṣe rí náà ni ṣé tí ó wà lórí kolos tí a rí bí Karimo ṣe rí yẹn ẹjọ́ ibo ló ti rí ṣe ní $5 tó ń ta tó gbé sọ́hùn yẹn òun náà fẹ́ ṣe bí Bella Shmurda ìwọ náà fẹ́ wọ́n Karimo ìwọ náà fẹ́ wọ́n ṣe ní Bella Shmurda owó bó ṣe ugly pẹ̀lú ṣe nìyẹn ó wẹ́ pọ́kùnrin ló máa wọ ṣe ní burúkú bẹ́ẹ̀ ṣe ní tí ò ní kankan yẹn ìwọ náà fẹ́ wọ ṣe ní Bella Shmurda ló fún ẹni àbí lára àwọn ogún tó gbà lọ́wọ́ Mohbad nìyẹn abẹ́rẹ́ ṣe ní Karimo wèrè àwa wọ singlet tábíyẹ̀ ti dúdú ẹjọ́ bó ló ti rí ṣe ní tó dàbí ṣe ní ajá yẹn náà ṣe ní yẹn máa lùkọ ọmọ yẹn máa irritate mi mo sorry àwa wọ singlet amú ẹ̀mejì ló máa ń ṣerun lọ́dún January to June to December ẹjọ́ ìtumọ̀ ṣe ní tó Odo Ogbolu queen Karimo Odo Ogbolu queen àwọn olùfẹ́ wá ṣàkọ fún ìwọ náà wọkọ̀ mo wọ́n náà lọ́kọ ni Odo Ogbolu queen Karimo gbogbo biggest Odo Ogbolu ìlú mọ́mí mi dẹ̀ ló ti wá o Karimo Odo Ogbolu queen tó bá ti fẹ́ ṣe chat báyìí a lọ mú ṣe ni wèrè yẹn ni big dog ṣe òyìnbó ẹ̀bí òyìnbó àwọn ará Odo Ogbolu a máa sọ òyìnbó bí yẹlẹ́bà kẹtù bí alámàlà àti gẹ̀gìrì díṣe ṣé nìyẹn máa ń bí mi nínú pé dog ṣe wo ni wèrè gbé sọ́run ó láàkì fashion Karimo oní fashion ṣe ní sọnù ṣé nìyẹn ò kúrò lọ́rùn ẹ̀rí oníjàrú very village girl ngbeke Karimo ngbeke a lo ṣe nìyẹn ṣáà bó ṣe máa jókòó sórí iṣẹ́ àyẹn fẹ́tí ẹ̀bí ti charity shop bó ṣe máa jókòó sí ni and I told her I'm about just a brain touch and I told her gbogbo nǹkan ní ilé ẹ̀ charity shop ni ọ̀fẹ́ ló gbà kò tún rà ọ̀fẹ́ lọ́kọ ẹ mọ̀ pé nílò òyìnbó tí bá fẹ́ fíríjì inú ilé mi mọ́ sí máa gbé síta táwọn bá gbé àwọn tó bá nídìí wọn á gbé wọn á béèrè pé ṣáwọn lè gbé ṣówà òkè àwọn nǹkan tí Karimo fi decorate ẹ rí inú ilé ẹ̀ ni and Daddy Freezes no they used to change children in Nigeria hospital they used to change Karimo ó tarnish justice for that shame on Karimo's neck justice for that shame Auntie mi Ọláyínká Díà good evening ma share message mi ma ẹ ṣe wọn jọ ma ẹ wo dog ṣe ní Karimo wèrè fẹ́ ṣe bí Tupac òkú èèyàn feeling funky
Karimo, you're feeling funky, feeling British, feeling Americana. Singlet yẹn lọ wá bí ya singlet yẹn. Ẹ máa wo máa change ẹ̀gbá yìí o. Singlet yẹn ti dúdú lábẹ́ báyìí. Wumi ò fún ẹ lówó kó fi pààrọ̀ wardrobe ẹ ni. Àbí tó máa sí Mohbad lè máa pínwó. Village girl feeling funky. Àṣẹ. Daddy physics. Daddy physics. Wọ́n ní daddy physics wèrè ń pè daddy physics. Kò sí nǹkan tẹ́ lè fi mí ṣe. Mo ti dàgbà dónúgò fún gbogbo yín. Àwọn ọmọdé lè máa wò mí. Ẹ máa ṣépè you go ṣépè tire, no evidence. Daddy Freeze ló ń pàṣẹ Daddy Freezes. No! Mohbad went to Yaba. He has a brain touch. Karimo, ìwọ gangan lórí àwọn ní brain touch. Ìwọ wo rí bó ṣe máa múra. Karimo ò gbádùn. Ṣé kò ṣe lé àwọn adúró ló ń gbé l'Amẹ́ríkà ṣá? Auntie Dr. Aliba, ẹ bá mi wọnú yàrá. Ẹ bá mi wọnú yàrá Karimo yẹn. Òun wèrè gọ́jà adúró ni wèrè tó sọ pé àbúrò òun fẹ́ wá ṣe school America. Àṣẹ wèrè gan wà lórí adúró. President yìí decide the case here. Ngbeke feeling funky. Àṣẹ báyìí. I have told Wumi to come and study in America. Wumi is supposed to study in America for his postgraduate. But it's because of Mohbad. He could buy Karimo. Onijagu Shane is son. Justice for Karimo's Shane. Justice for Karimo dog Shane. Oloshi. Ngbeke feeling funky. Oh my feel go. Oh my feeling go. Tí ó bá ṣe Mohbad. Ṣé ìwọ ìgan lè wá sórí social scene ká wò ẹ́. Tí ó bá ṣe Mohbad. Irú ìwọ yìí. Ngbeke feeling funky. Àwọn ọmọ Ìgbò ló máa mọ nǹkan tó ń jẹ́ Ngbeke yẹn. Ngbeke aró oko tó feel funky. Tó bá ti fẹ́ ṣe báyìí. Lójú ara ó dẹ̀ ti múra tán nìyẹn o. Olóhun ò ní dọ̀tí. Kò wọṣọ gidiri. Tó bá wọṣọ náà ṣe bẹ́ẹ̀ mi mo ẹ wò. Ṣe bọ́yàn mi ni. Ó dúró ni ẹ wò. Mo ti sọ fún yín kẹ́ lọ ra bra Box Avenue. Ṣe bọ́yàn mi ni. Reverse is the case. Ọyàn Karimo bó ṣe máa rí ni. London Bridge is falling down. Things fall apart. Ọyàn Karimo things fall apart. Ìdí tó kẹ́ bá kí wá ní London Bridge is falling down. Ìdí tí tó kẹ́ bá kí wá ṣe. Ṣé ti rí ìdí tó kẹ́ bá kí wá lately. London Bridge is falling down ni. Ìdí ọyàn Karimo things fall apart. Èmi náà mọ̀ pé mo nice ẹ̀jẹ̀ máa lọ. Mi ti jẹun yẹn látọ̀sán. Bí ṣe tán mo fẹ́ ṣe ọbẹ̀ ẹ̀dìyẹ lọ́la, ẹ̀dìyẹ wù mí jẹ add chicken. So mo kàn lọ rà. Mi ti jẹun tí mo sọ fún yín pé mo fẹ́ jẹun. Mi ti jẹun. Ọyàn Karimo things fall apart. Wùmí fẹ́ lọ study fried rice postgraduate. Wùmí is supposed to come to America. It's because of Mohbad she stayed behind. Olófò. Ta ló máa ẹpọn wèrè tí ò ní bù. Ṣé o bí Davido àtọ́ stay mi sìn. Mo máa abandon everything I do ni máa ṣe fún. Wùmí ti rí bright future nu Mohbad ló dẹ̀ ti ń jí owó ẹ̀ ń gbà yẹn. It's because of Mohbad Wùmí didn't go to America. Jọ ṣe lè ló fẹ́ dé sí. Ṣé lè adúró tí ò tí gbà wá gan. Tẹ́sẹ̀ kọ́ ìwà l'Amẹ́ríkà tó kọ́ ìwà Nàìjíríà. Ṣé lè adúró ló fẹ́ dé sí. Onífọ́níṣọ́ ìdun. Ọyàn ẹ̀ things fall apart. Karimo lọ ẹ bá ń tún adìyẹ mórúkọ ẹ̀. Karimo onípọ̀mọ́ things fall apart. Èmi náà wọ́n pé mo nice. Karimo ọ̀rẹ́ mi, who is your guy? Karimo Awumi. Only me, my guy. Who is your guy? Karimo Awumi. Now only you, my guy. Who is your guy? Karimo Awumi. Now only you, my guy. Wumi, mo yin reserve ebu ti eni. Jẹ́ kan rowo ẹnu òkú Mohbad. Àwa bẹ̀rẹ̀. Ẹ jẹ́ máa lọ. Èmi náà mọ̀ pé ẹnu mi ò dá. Tẹ́ bá ti ń kọ Karimo ní pọ̀mọ́ sí ọlọ́yàn things fall apart. Ó máa feel funky pẹ̀lú ṣé nìyẹn ni. Ṣé Bella Shmurda sọ fún ẹ pé gold lòun gbé fún ẹ ni. Wèrè tán bá bí ẹ̀dá wọdé kò ó máa dúdú ni. Kó wọ pyjamas gan ó máa wọ ṣé nìyẹn.
No, not breast fall apart, Busola. Things fall apart. Ejo, she be la shunda to fuka rimon sheni. Show so fu pe sheni e gold ni. Luwa show oni so pe ki ma lo. I have to go and be pan. Justice for Karimon sheni. Auntie Doctor, I knew I was the door to my heaven is shaking. But it's something me lossy. Karimon in nurse. Maybe my nurse in America won't look dirty be. It's so dirty. I just say ko lobby shame. Nani don't shame bito why. I just say shine my dad. Only God will forgive me. Me don't mob Olushola. Me ni lọ́sàn. Mo ti sọ fún pé òun ni ma lọ ma yo lọ ni. Ma wá débẹ̀ ma ṣe. Mose ṣílẹ̀kùn. Karimo, ṣé Bella Shmurda sọ fẹ́ pé go ṣe ni ló wọ̀ yẹn ni. Bó wọ pàǹtì tó fẹ́ wá ṣe interview àwọ̀ ṣe nìyẹn. Wọ́n gbà leni. Ọmọ Bukky Jesse yẹn gbà á mọ̀ pé mo kéré nú ayé. Pẹ̀lú ṣe ni ajá tó so mọ́rùn yẹn. Ọlọ́yàn things fall apart. Ẹ jẹ́ máa lọ. Justice for Mohbad. Justice for Karimo Nipo. Justice for Karimo She. Ẹ jẹ́ máa lọ. Okay, Box Avenue Motimara Brami. Box Avenue. BOUX. Then Avenue. One she still spark one thing. Oh my dúró sókè ní ẹ̀rí. Ẹ̀rí bó ṣe dúró. Ẹ̀rí. Karimo atuwara bra yẹn tán. Kò ní mú wired bra. Sisi gbogbo sisi ni mo mọ̀ pé under wired bra ló máa ń wọ̀. Ẹ wò wire irin ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó wà níbí báyìí. Òun ló máa jẹ́ kí ọyàn yẹn kó push up dáadáa. Àbí kò yé yín. Kò sí nǹkan kan bẹ́ẹ̀ but tẹ́ bá fẹ́ wọ bra tí ó bá ń ṣe bra ya rẹ̀ mi. Bra ya rẹ̀ mi bí nursing bra ni bra Karimo. Nursing bra ni Karimo rà. Nǹkan tí Karimo bá lórí igbá ló mú. Nursing bra ni Karimo ń wọ̀. Kò lè sọ fún mi. Kò dẹ̀ nọ́ọ̀sì ọmọ o. Nǹkan tó bá lórí igbá ni. Nursing bra oṣooṣù ló ń ṣe sẹ́ẹ̀lì. Ìtorí àwọn tó ń bímọ. Nursing bra ni Karimo máa ń wọ̀. Ìtorí ẹ̀ ló yẹn ṣe things fall apart. Sherry. Box Avenue ni. Ìyá rẹ̀ mi. Unwired bra ni. Ẹ máa wọ́n bra tó máa ń fi aṣọ cotton ṣe yẹn. Ẹ máa wọ́n bra tó máa ń fi aṣọ cotton. Mbọ́ ẹ jẹ́ kí n block ẹ̀. Àyè má jẹ́ kí n block èèyàn tí mo fẹ́ block. Máa block ẹ̀ later. Bra ìyá rẹ̀ mi nìyẹn. Bra ìyá rẹ̀ mi àti bra Karimo. Ìkan náà ni. Ẹ máa wọ́n bra yẹn. Àwọn ọmọ mi yìí náà máa ní. Àfi tẹ́ bá fẹ́ parọ́ ẹ jẹ́ n júwe fún yín. Cotton ni. Lace cotton. Àwa níwò yìí. Ẹ ti mọ àwọn lace. Ẹ ti mọ àwọn cotton bra yẹn. Cotton lọ fi hàn. Cotton. Àwa náwọn ìwò díẹ̀díẹ̀. Ó yá kọ̀ǹkọ̀ tí mọ́mí yín bá wọrú ẹ̀. Àwa níwò díẹ̀díẹ̀. Ẹ ti mọ àwọn bra yẹn. Ìyá rẹ̀ mi máa mú wá síwájú àádé. Ẹ ti mọ wọn. Ọwọ́ wọn máa ń tóbi báyìí. Ẹ ti mọ. Karimo Box Avenue ó máa ń deliver sí America. Ìyẹn tó bá wà ní America tó mọ̀ pé ó sí l'America. Côte d'Ivoire ló wà. Côte d'Ivoire. Ìwọ lọ bọ́ta kó ṣó wà níta ibi tó wà yẹn. Ṣó sọ àdúgbò tó wà. Mo dáhùn èèyàn káàkiri America. Karimo Côte d'Ivoire ló wà. Olè. Oníjà rouge sọnù. Ṣé ti rí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ fẹ́ kọ́rọ̀ ọyàn yín dúró báyìí mo ti sọ fún yín. Underwired bra ló ń pè. Bra yẹn máa wà wired nísàlẹ̀ báyìí. So máa dúró dáadáa. Ṣé nǹkan tí mo sọ yẹn? Box Avenue dẹ̀ ni. Wọ́n ti ń ṣe sales báyìí. Wọ́n ti ń ṣe sales. Olúwa Bukky sọ pé my mommy have it. Ẹ ti mọ̀ àwọn bra sọnù yẹn. Ẹ ti mọ̀ China cotton lọ fi ṣe ó white dáadáa báyìí. Àwọn bra yẹn ó wá bàtírí ẹ fẹ́ look lacy. Ó wá níwò díẹ̀díẹ̀ báyìí. Ẹ ti mọ̀ àwọn bra yẹn. Àwọn bra ìyá rẹ̀ mi ni. Ẹ jẹ́ máa lọ. Wo Karimo Box Avenue máa ń deliver sí America. Tó bá tẹ̀ jẹ́ pé o lè afford ti Victoria's Secret. Ele máa dúró. Karimo jẹ́ kí n mọ bí tó ń gbé máa send sí ẹ. Mo ní dára. Push up. Èmi ò tẹ́ no push up yẹn tó bá yọ mi gan ti push your lot up. Just make sure if you want your bravissimo. Yeah, bravissimo have good bras. But àwọn tó lọ́yọ̀ kékeré náà máa ra bra bẹ̀ but ọ̀rẹ́ mi kan gbà ẹ̀ Baraka. Ọyàn ẹ̀tọ́ yìí. Ibẹ̀ ló ti máa ń ra bra. Bravissimo, yeah. Bra àwọn bẹ̀rẹ̀ láti bí £50, £80, just one bra. Because àwọn tó wà bọ́sì lọ máa ń ta. Ó wà níbi town ní Manchester bí. Bravissimo, that's a good bra as well. But ẹ̀yin tẹ́ lọ́yàn kékeré bí tèmi báyìí. Box Avenue. Àṣejù ní Bravissimo. Box Avenue ti wà okay. Karimo, ó wish kó rí báyìí. Ó wish kó yún rí báyìí Karimo. Lọ ra
Victoria's Secret àbí Box Avenue. Ye mara bra ya remi. Àwọn China cotton bra tí ò ní nǹkankan. Ẹ ti ma àwọn bra yẹn. Bí cotton ni. Ọwọ́ apá àwọn máa ń tóbi báyìí. Ẹ ti mọ̀. Bra ya remi justice for ya remi lọ́nà ọ̀hún. Ìyá rẹ̀ mi ni màmá mi ló ń jẹ́ ìyá rẹ̀. Triumph bra. Triumph. Triumph yẹn kò ń kó mi dáadáa. Má ṣe ń lo ilé kò ń kó mi. Triumph yẹn ń kó yan mi sókè dáadáa. Box Avenue yóò better. Ṣé màmá aṣọ tí máa wọ̀ tí mo kì í fi bra ọwọ́ bra sí yẹn. Box Avenue ni. Even tó bá wọ half bra wọn. And summer too, I buy from summer. Yeah, wọ́n ti wà online sin. I buy from summer àti la Senza. Ṣé la Senza ni ṣá? Yeah, kó tó kó. Ṣó ti yé yín? So mo like ọyàn papọ̀ sójú kan kó dúró máa ń jẹ́ kaṣọ ní fitting. Ẹ̀yin ò rí mi ni. Ó máa ń jẹ́ kaṣọ ní fitting. Kò tí Karimo ṣe máa ń wọ singlet nìyẹn. Kò rí size ẹ̀. Karimo fún mi size ẹ̀ o. Màá ṣe wọ́n deliver ìsọdọ̀ ẹ̀. Ẹ jẹ́ kí n máa lọ. God bless you. I will come and give you the update. Èèyàn kan fún mi ní ó fún mi l'update kan. G-string. Èmi ò like G-string. Yo pátá ya rẹ̀ mi ni máa ń wọ̀. Full moon ló ń pè. Tẹ́ bá ń gbọ́ full moon, pátá tó dé bí ni. Ibi ni pátá mi dé. Tongue. Mo eat tongue bí wèrè. Mo nínú ilé. Ó kún nínú ilé ńbẹ̀ yẹn. Ó kún nínú ilé. Àwa wà láàrin ìdí. Bí yadi yẹn máa wá bó ni o. Mi mama kọ́wọ́ bọ̀dì ni. Ó wà lókè. Èmi ò ń wọ̀. Full moon pátá ya rẹ̀ mi máa ń wọ̀. Kò sí irú bra tí mo lè wọ̀. Tí bá ti lọ ra bra ní Box Avenue, tí bá ti ra bra bí ní and summer. Mo máa bẹ̀rẹ̀ èmi like matching bra and pants kó match ara wọn ṣó ti yín. But tí bá ti ra báyìí, ṣé kí n ṣọ́kì màá tún wá lọ Marks and Spencer. Mo máa ń tọ́jú àwọn yẹn in case tí n bá ní date. Ìjọ́ tí n bá ní date. Ṣé mọ̀? All my bras are matching bras and pants. So ẹ máa gbọ́ bí ṣe máa ń ṣe o. Màá wá tọ́jú matching pants yẹn. Màá wá lọ sí Marks and Spencer. Ẹ ti mọ̀ àwọn pants ìyá rẹ̀ mi tó bá tó pọ̀ ní 5. Ó lè kó 5 sínú ẹ̀. Ẹ mọ̀ pé mo ní parọ́ fún yín. Ẹlòmíì máa bọ́ sí bí i highway tongue. Kò bá mi lára mu. Gbogbo ìdí mi máa bó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni. Ìdí mi máa pàtẹ́wọ́ ni. Pa. Ìdí tí ó pọ̀. Tẹ́tún ní kó tún bó. Mi nílé jókòó. Bí bá lè ṣe nìyẹn. Ẹ ti ká mi máa kọ́ bọ̀ ní báyìí. Máa fa pátá yọ pa. Ẹ̀yin tẹ́ ń wọ try yo. Mi lè bá yín wọ̀. But máa ra matching yẹn. Máa kàn. Ó gbogbo bra tí mo rà sí. Matching pants and bra ni. Ó wà lókè. But tí bá wọ bra yẹn. Máa wá lọ mú panty Marks and Spencer. Ẹ ti mọ̀. Wọ́n máa ń tó pọ̀ báyìí. Ìmí ní different colors. Me like àwọn colored pants lọ títí. Me like àwọn pants eléwé yẹn. It's not in me. I don't like it. It has to be plain. So most of it man white or white and black. Ṣé ẹ mix ẹ̀ pọ̀ ni. Full moon ló ń jẹ́ full moon. Ó brí. Tí bá bọ́ṣọ yìí sìn, ibi ni pátá mi dé. Mo like ẹ̀ bẹ́ẹ̀. Ó kó gbogbo ẹ̀, ó bo gbogbo ẹ̀, ó bá mi po. Mi èsì kí pátáless. Ìdí a máa pàtẹ́wọ́ ni. Tongue. Mo ìgbà tí mo kọ́kọ́ wọ̀. Mo ń pé mo yọ̀ ni. Mo yọ̀. Ṣé bẹ́ẹ̀ ṣe wọ̀ ni? Gbogbo ìdí mi ti bò. Mo lọ sọ́dọ̀ doctor, mo lọ gba cream tí mo wá fi cream sáàrin ìdí báyìí. Mo yọ̀ dẹ̀ ní bá mi fi sí. Màá ṣàbẹ̀, àwa mú cotton board, a fi sínú cream yẹn, àwa bá mi fi sí. Ẹ wá ti fi kémi lọ máa kọ́. Èmi máa kọjá yé mi. Oh. Tí n bá ní bọ̀bọ̀ tí mo fẹ́ ṣíìdì fún. Màá wọ máṣí mi wà ńbẹ̀. Ṣùgbọ́n kí wá wọ tongue. Ẹni tó bá fẹ́ pa mí ni kó wọ tongue fún mi. Tongue. Báwo lẹ ṣe ń wọ̀? Mama pátá ara rẹ̀ mi ni ẹbú mi dábàá pátá ya rẹ̀ mi ni bí ló ń dé. Full moon ni máa ń pè. Full brief ló ń pè. Full moon lèmi máa ń pè torí bí ló máa dé. Gbogbo wọn rẹ́rìn. Èmi ò ní parọ́ fún yín. Ṣé kí wọ́n máa tọ̀ yín sí pé tongue ni máa ń wọ̀ o. Tongue ni máa ń wọ̀ o. Mi lè parọ́ bá wá lọ tì yín sí tongue. Ẹ wá wọ̀ tọ́ ẹ máa gbé mi ṣépè. Experience tèmi mo sọ fún yín. Gbogbo ìdí mi bóńjọ́ náà ni. Làkúkú làlà ni. Mi lè jókòó. Bí ṣe ń jókòó ni. Ẹ túmọ̀ nǹkan tó máa hate. Á wá dàbí pé àwọn wà láàrin ìdí yẹn. Ẹ wá máa kọ́ bọ̀ lẹ́mẹ̀wá ẹ máa yọ. Báwo lẹ ṣe máa ń ṣe náà? Ẹ máa yọ. Mo hate kí máa yọ di kí pátá há sí mi dì. Mo hate ẹ̀ láyé mi. Full moon kí gbogbo ẹ dúró síbi tó jẹ́ kó wà kó fúlù sókè. Full moon ní pátá tí máa wọ̀ mí nípa pátá tí mi àti Karimo máa ń wọ̀ ní àmọ́ bí tá tí mú.
pátá Karimo náà nìyẹn bó tẹ̀ jẹ́ pé oyún ẹ̀ London Bridge things fall apart ni ẹ jẹ́ máa lọ gbogbo wọn ti rẹ́rìn yóò máa wá pa yín lẹ́rìn lọ́la ẹ jẹ́ máa lọ ẹ jẹ́ máa lọ wet lips tí mo tọ́ yẹn ni o ẹ jẹ́ máa lọ things fall apart ni things fall apart màá wá tán yín èmi ò ṣakọ o máa sọ fún gbogbo yín nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi máa sọ fún yín because ọlọ́mọ jẹ́ ká rí kò ṣe dáadáa tẹ bá rí mi tí mò ń kọwọ́ bọ́ọ̀dì tọ́ǹgì mo wọ̀ èmi ò dẹ̀ ní báyọ̀ wọ̀ láyé mi àdó wà lókè tó bá dọ̀la máa kó wá fi wọ̀nyí ó pọ̀ ó kún òkè bẹ́yìn máa rà pẹ̀lú bra mi matching máa wá fi gbogbo ẹ̀wọ̀n yín ti bá gòkè lọ́la máa rà pẹ̀lú bra ṣùgbọ́n mi ní bá yín wọ̀ máa kàn fílẹ̀ bẹ́ẹ̀ pé ìtorí ijọ́ tí òde bá kan o kò yẹ yín tá bá fẹ́ lọ gensh tí bá ti ní gensh tí bá fẹ́ lọ gensh ṣe pé kí hàn look sexy ṣùgbọ́n pé bí ṣe jókòó yìí fún mu ni mo wọ̀